ńgbà tí Fẹ́mi Adébáyọ̀ tó fẹ́ ṣe fíìmù tó sọ fíìmù Ògúndábèdè tó pe Agẹṣinkólé tẹ́tẹ̀lẹ̀ àwa la pè abáfa ló fi change Ògúndábèdè ló fẹ́ sọ fíìmù yẹn. Okay, Agẹṣinkólé ó sọ dáṣẹ́ Agẹṣinkólé Ògúndábèdè gangan ni ló fẹ́ pé ló pe ojú fíìmù yẹn. Shout out to Fẹ́mi Adébáyọ̀. Kí lélẹ̀ mo ní ọṣẹ dúdú ọlọ́sẹ̀ ní kí n ṣe ọlọ́sẹ̀ ní ó sì dídé ní aṣọ́lọ́ bá ritualist mo ní o ti ya wèrè ó ti ṣẹ́sàìdì ọ̀bọ̀ sọ bórí èèyàn náà bá bọ́ pé èèyàn bọ́ bẹ́sẹ̀ ìyàbọ̀ rẹ̀ ọ̀sẹ̀ dúdú inú ọkẹ́ funfun báyìí ni mo kó sí ẹ̀kọ́ ra package yẹn sí orí ìjìmèrè ọ̀bọ monkey ìjìmèrè kẹ́ tó fẹ́ lò orí ọ̀bọ wọn lórí ọmọ tuntun ni. Ẹ káàbọ̀ sí orí ètò Unscripted with Jeff Owolewa. Today we are going to be talking about African spirituality and ancestral power. Torí pé tí kò bá sí ìṣẹ̀ṣe kò sí èèyàn ní ìṣẹ̀ṣe. Odò tó bá dẹ̀ gbàgbé orísun wọn ní gbígbẹ ni ó máa gbẹ. Àlejò mi tí mo gbé wá sí orí ètò is a son to one of the doyens of our culture and tradition. I'm talking about no other person but Babaláwo Ifáníyì Ẹlẹ́bùúbọn ọmọ bàbá Ẹlẹ́bùúbọn àwọn ni wọ́n jókòó sí ẹ̀gbẹ́ mi yìí. Bàbá ẹ káàbọ̀ sí orí ètò ẹ kí àwọn ará ilé. Mo kí gbogbo ará ilé o ẹ kú kalẹ̀ ẹ kú àtìgbàdégbà ẹ kú ọ̀ǹtàjọrin lẹ́ẹ̀kan gbogbo ilé ń kọ́ àlàáfíà ní ilé wà òjòwò ọmọ ọlọ́dún ọ̀dọ̀ ìlà máa ṣe o orúkọ tèmi ní Ifáníyì Àjàní Ògún Ẹlẹ́bùúbọn. Bàbá ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Yes sir. Báwo lẹ ṣe jẹ́ sí bàbá Ẹlẹ́bùúbọn ẹnu oníkan báyìí láti máa ń gbọ́. Ọmọ bàbá Ẹlẹ́bùúbọn mi Àjàní Ògún Ẹlẹ́bùúbọn bàbá Ẹlẹ́bùúbọn ni mí nílùú Òṣogbo. Nílùú Òṣogbo náà bàbá ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti gbé báyìí orúkọ Ẹlẹ́bùúbọn yẹn kí ni ìtumọ̀ ẹ̀ Ẹlẹ́bùúbọn akọ máa ń gbọ́ láti kékeré báyìí láti ń gbórúkọ yẹn títí tá fi dàgbà èmi mú iye dàgbà tó yìí bí mo ṣe kéré níwọ̀nba tí mo kéré yìí and a lot of people tó ń wò wá wọn ò mọ ìtumọ̀ orúkọ yẹn ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín kí ni meaning orúkọ yẹn. Bàbá náà ti máa ń sọ fáwọn èèyàn tó wá grandpa sọ bàbá ló ń jẹ́ Ẹlẹ́bùúbọn Akérèdé Àkànbí Ẹlẹ́bùúbọn bíi ká ní pé alias dorúkọ ni torí bàbá wọn babaláwo ni ọmọ ọdẹ ológun ni wọ́n nílé lágbolé wa ológun ni àwọn là ń jẹ olóòdẹ Òṣogbo. Okay. So tó bá di ọdọọdún tó fẹ́ sọdún Ògún àtọ́jú babaláwo kùn ráyè bá wọn dẹ̀gbẹ́ ní gbogbo ìgbà àwọn ọdẹ wà pé ojoojúmọ́ sí àwọn lóko ọdẹ àwọn òun lọ. Wọ́n pẹ̀ tí ọdún bá dé tó fẹ́ sọ̀gùn lé ni pé bàbá náà wà òun náà lọ oko ọdẹ tẹ̀lé lọ ọdẹ àtìgbà ọdẹ tó lọ ní àná tó lọ jẹta ṣé lónìí tí àwa náà ń lọ ẹgbẹ́ ìbọn rẹ̀ ó ti bu sílé ẹjáde ń gbé jáde tẹ̀lé ń lọ wọ́n wà gbé ìbọn káwọn tẹ̀lé lóko ọdẹ tọ́wọ́ tó wá dé ọdẹ mọ́mọ́ ìjà máa sọ ẹran nu ṣe ìbọn tó ti bu tẹ́wọ́n ọdún pẹ̀pẹ̀pẹ̀ tí ò ní dùn ìbọn mi ò dùn tó wá ti wá dókò tó ń tẹ́gbẹ́ àwọn náà kọ́ yìnbọn ayé báyìí gbẹ́ẹ̀ ta ló yìnbọn Akíndé mọ̀ ní Ẹlẹ́bùúbọn Ẹlẹ́bùú ti ìbẹ̀bú mọ̀ ti dùn Ẹlẹ́bùúbọn sọ mú ọmọ kí ló ọmọ ti pàgbẹ́ rí Ẹlẹ́bùú tún pàgbẹ́ ẹyẹ tí bẹ̀rẹ̀ ti bú ìbọn tó wá tó dùn Ẹlẹ́bùúbọn so ìbọn tí bẹ̀rẹ̀ ti bú tí ò yẹn ti bí ọdún kan tó wá wẹ́rẹ́ tó wá tó tún fi ń pẹ́ran Ẹlẹ́bùúbọn sọ wá di tí ó kọ ẹ ó wá dó kọnu so Ẹlẹ́bùúbọn wà àwọn Ẹlẹ́bùú tí bẹ̀rẹ̀ ti bú lé ìmọ̀ tó níyẹn ìmọ̀ tó dùn ló ti Ẹlẹ́bùúbọn Akérèdé Àkànbí Ẹlẹ́bùúbọn. Bí ìgbà tí ìnagijẹ wá padà wá di orúkọ wow àti mú yẹn kúrò ńbẹ̀ báyẹn. Bàbá a mọ̀ pé àti Òṣogbo lẹ ti wá ibo ló ń bí yín sí ibo lẹ ti bẹ̀rẹ̀. Òṣogbo náà náà bí mi ṣe Òṣogbo náà mo ti bẹ̀rẹ̀ Òṣogbo náà ṣe kékeré Òṣogbo náà ni a dàgbà sí. Ok ẹ jẹ́ ká wá wọnú ètò nítorí pé kí ni mo máa ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe reason dẹ̀ ni pé kò sí tó bá ti jẹ́ pé Yorùbá ni yín oníṣẹ̀ṣe ni gbogbo wa ó wá yàtọ̀ sí àwọn tí wọ́n practice ìṣẹ̀ṣe yẹn gangan bíi títí yín báyìí tẹ́ jẹ́ babaláwo tó gbajúgbajà now ó wá láwọn kankan
tí ó yẹ káwọn oníṣẹ̀ṣe náà máa ṣe like tó máa fẹ́ ṣe swearing in ní political office bóyá politician kan wọlé wọ́n fẹ́ ìṣẹ́dá kan lo bible tàbí Quran kí lẹ́yìn rò bóyá wọ́n fi kí ló fà tí wọ́n fi máa lo nǹkan ìṣẹ̀ṣe láti máa fi búra káwọn náà máa represent ìṣẹ̀ṣe at that top level. n tó fà ni pé ẹ̀rù ló ń bà wọ́n ẹni tí ó ti mọ̀ pé tó ń lòun fẹ́ kówó jẹ tẹ̀wá ọmọ tó máa fi ògùn búra tó máa fi ilẹ̀ búra ilẹ̀ ó mu ẹni tó ògùn búra tó dalẹ̀ ògùn ọ̀pá ẹni tó ògùn búra àrà ọ̀sán pa ògùn sì rè ojoojúmọ́ ni gbogbo àni ṣòwò ògùn gbogbo wa là ń bóògùn sóò lójoojúmọ́ ọwọ́ mọ́tò ni ó fi síbi jẹun owó ní ṣẹ́gi gbogbo là ń bó ẹni sọ́fẹ́ mu sọ́fẹ́ kámẹ́rà táwọn fi yàrá ṣe ògùn ni so wọn ò lè fẹ́ fi búra torí wọ́n mọ̀ pé àwọn sì ń bẹ wọ́n sì dá wọn lóhùn tán irọ́ tán pa àti àwọn ẹyẹ ó ti ṣẹ̀ṣẹ̀ táwọn èèyàn ti pariwo lé lórí pé ká mọ ṣe ẹ̀jẹ̀ wọn fi tí nílẹ̀ wá bẹ̀bọ̀ àwọn olóṣèlú ò lè dáhùn ò lè dáhùn tán bá dáhùn ẹ rí i pé Nàìjíríà ó dáa àti kó jẹgẹ ìrọ́ mọ́ bàyàn tó ti lérí pọ̀ náà fẹ́ ṣeun torí wọ́n ti mọ ọba ọkọ ọlẹ̀ gbogbo tí má ti débẹ̀ ń fẹ́ dirun màá dìgbà ń dalé ń dọ̀nà ń doko ń fa mísẹ́gbọ̀n àwọn tí tán wà nínú afẹ́fẹ́ wọ́n ti kọ́ ọlẹ̀ tí bàbá rí bẹ́ẹ̀ báyìí ni ó ṣe rí wọ́n ti bá kọ́ ọlẹ̀ so tí wọ́n ti dípò àti wọ́n ti pẹ́ nítorí ó ṣe ọmọ sí owó lọ́mọ ń kó jẹ irọ́ mọ́ pàpàrà lù wọ́n máa bí léèrè nítorí ó ṣe òṣè kí tó náà ṣe mọ́ wọ́n sì kọ́kọ́ máa bẹ̀ wò tó náà ṣe wọ́n gbàgbé tó mọ̀ ṣe wọ́n máa bẹ̀ wò tó náà bá jẹ́ ó gbọ́ tó tètè yí padà tó sì lè ṣe tó yẹ kó ṣe àwọn tí ó bá ti gbọ́ wọ́n bẹ̀ wò wọ́n lè bá ọmọ rẹ̀ wò wọ́n lè bá yá rẹ̀ wò òun náà sì jìyà ẹ̀ṣẹ̀ ṣe a ní ọ̀nà torí àwọn òun gba èrè bá kò sábòsí torí pé inú ẹ̀jẹ̀ wa ló wà ẹni kankan ní ìsìnkú lè pé kíní kankan lòun ìfàṣẹ lọ ni inú ẹ̀jẹ̀ nìṣẹ̀ṣẹ̀ wà because tá a bímọ ni àfi tó bá lè fẹ̀jẹ̀ rẹ kúrò ń bẹ́ tó lọ fàájí Saudi fàásí àfi Jerusalem kọ fàáyé kọ dà kò sí possible torí abínibí ìṣẹ̀dálẹ̀ ilé kálukú kọ̀ọ̀kan tó ti bí ìṣẹ̀ṣẹ̀ náà fi dà ìṣẹ̀ṣẹ̀ ní ilé agboolé ẹni kọ̀ọ̀kan ilé ẹgbẹ́ kan kálukú ló ní àyà lélẹ̀ wọn bàbá tẹ́ ní wọn ọ̀dáhùn tán bú tán ń ṣe kìíní kan sí ẹ̀jẹ̀ wọn náà ní rọ̀ lára wa o ẹ̀jẹ̀ wọn náà ló sí rọ̀ lára wa dì sí so tán bá lè káwọn mọ̀ ṣe tán bá ṣe pé ẹ̀jẹ̀ ó bí wọn léèrè ara ló sì bí wọn léèrè àní wọ́n mọ̀ sí tán bá pọ̀ wá á dáhùn tí wọ́n pẹ̀kọ́ ya pé àní ìsìn yóò jọba sọ̀fẹ́ pé ẹnì kọ̀ọ̀kan o kò sí pé kìíní kan mọ́ ìṣẹ̀dá ìlú wa á máa fi búra àti tán àwọn ìjọba lọ́wọ́ lórí rẹ̀ kó dà á kún wọn lọ́wọ́ tí ó sì dáa. ok bàbá gẹ́gẹ́ bí irú èèyàn tẹ́ jẹ́ inú family tẹ́ ti jáde bàbá Ẹlẹ́bùíbọn is one of the most respected figures nínú ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá tẹ́yìn bá fi jẹ́ ọmọ wọn kí ni experience yẹn mọ̀ kí family yẹn kì í ṣe family lásán kì í ṣe family kékeré kò kì í ṣe ordinary family family tó wà powerful ni. tóbi gan. Báwo ni experience yín growing up childhood yín ẹ share one or two pẹ̀lú wa. kékeré wa ó dùn ṣe mọ̀ kékeré táwọn àndágbà wọ́n tó ń ṣe tíátà so táwọn ìwọ̀n tán ti tíátà yẹn làwọn àndágbà tó ṣe fẹ́ olókùn àsọdà ní 80s so làwọn àndágbà so gbogbo táwọn yẹn náà àwọn làgógó ni wọ́n ṣeré ni wọ́n ṣe àwọn èèyàn wọ́n ṣe ní so inú dídùn yẹn ara ìlà máa fi rí tí wà sí tíátà wọ́n ṣeré fa so wọ́n lágogo wọ́n sọdún fa wọ́n lùlù aṣọ́gun so aṣẹ́gun so it was fun. Ijó jíjó ayọ̀ yíyọ̀ ni lọ́jọ́ ọ̀sẹ̀ alágogo àjẹun ọkàn balẹ̀ a lọ skul àádé tó ti dé gbogbo táwọn dàgbà àwọn òyìnbó ti dé. Òyìnbó wọn máa wá. So àwọn òyìnbó ló táwọn àìdàgbà
àyìnbó ni lọ́wọ́ lájọ àdìbò dàgbà àmẹ́gbà mi máa ń lè gbé lọ bá bọ́ọ̀lù lálẹ́ gbé èbó náà bá wù náà máa fọ ògùn sí come you know sef wà máa wá so that's how it was fun as a grown up so èèyàn láàkì kankan when grown up because everything ṣe pé ààrẹ náà jẹ àjàdìẹ àjẹran èèyàn jẹgbẹ́ ẹjẹyẹ tù ẹjẹyẹ lé so gbogbo àwọn nǹkan yẹn that's how we grow ó dùn ó sì láàrin eré ṣíṣe ijó jíjó ìdùnnú ẹgbẹ́ tí a máa ti ń jó tó ń yọ̀ ayọ̀ ni. bẹ́ẹ̀ni. kò sí táyà bá sọdún bá ṣògùn nìsín eégún tẹ̀lé inú eégún la bá ṣògùn nìsín eégún ti bẹ̀rẹ̀ báyìí. eégún ti bẹ̀rẹ̀ báyìí. ọlọ́wọ́ eégún ṣe gbogbo ẹ̀ sẹ́mu grown up yẹn tàṣẹ̀ tí wọ́n wà ní tí kòǹkan tí rí báyìí lágbolé tí gbogbo nǹkan ó dùn ó láàrin so bá a ṣe ń dàgbà àwọn nǹkan tẹ́yìn ń rí then we sit on culture traditions ẹ pé àwọn àlejò tó à ń gbà tó máa ń wá nulẹ̀ àwọn àjọ pé wọ́n fẹ́ pé tó máa ń rí nìyẹn gbogbo àwọn táwọn náà ṣe é sìn àwọn àlejò láti Ìbàdàn láti Èkó ọ̀sùn fífún wọn àwọn ìjọsìn wá àwọn Adébáyọ̀ Fálétí gbogbo àwọn yẹn gbogbo àwọn yẹn wọ́n wá. àwọn bàbá Peter Fatomi lọ́la wọ́n wá àwọn wà sọ́dọ̀ wọn àwọn náà lọ tí wọ́n ní iṣẹ́ tó wọ́n ní àwọn tí tẹ́yẹ̀ dẹ̀ gbogbo àwọn ní tẹ́tà gbogbo àwọn bàbá Ògún Àjẹ́kẹ́ bàbá Fọ́kòkò àwọn ọmọ ìbílẹ̀ dáadáa wáyé gbogbo wọn. àwọn wá sọ́dọ̀ bàbá ẹ máa dún ẹ máa rí gbogbo wọn. dáadáa wọ́n tán ṣeré tán ṣe everything. àmì lọ sí stage fish kan gbà kan ìbẹ̀rẹ̀ ní Ìbàdàn àwọn rí àìsàn tó ṣogbo sọ fẹ́ wọn lọ ṣe ní sójì ní kọjá ṣe tàn Ìbàdàn so gbogbo àwọn bàbá Kòkò bàbá Ògún ọlọ́fà náà ọlọ́fà káwọn náà bàbá àti àwọn tẹ̀fẹ́ náà mi dáadáa so àjọ gbogbo wọn so àtẹ̀yìn rí náà tẹ̀sí ṣùgbọ́n àwọn ṣe tẹ́lá tẹ̀yìn rí dàgbà ni ọlọ́ọ̀kan ní èèyàn jókòó sí lẹ́yìn àbúrò wa tó ń lọ ṣe ń tiẹ̀. lẹ́yìn Oyin shout out to Oyin Ẹlẹ́bùbọn èèyàn mi dáadáa ni wow ok lórí experience childhood yẹn ṣe mọ̀ pé nílùú society wa yìí majorly kéèyàn jẹ́ Christian ẹlòmíà jẹ́ Muslim ṣé bẹ́ẹ̀ ṣe pàtẹ́ wà ní school bíi secondary school ní bíi primary school ní àwọn experience tẹ́ pé mọ̀ pé ẹ̀yin oníṣẹ̀ṣe ni wọ́n mọ̀ pé lágbájá ìwé Fáníyì from the name gan ti mọ̀ pé oníṣẹ̀ṣe ṣé kò ń sí bí discrimination torí irú àwọn kan bẹ́ẹ̀ ṣé kò ṣẹlẹ̀ ìgbà tẹ́ wà school. ẹgbẹ́ ìgbà tí mo wà ní institution lọ́wọ́ ìyẹn ni mo rí gbọ́n àwọn kan dáadáa so post secondary school mi náà bọ̀ ìgbà tí mo wà ní Federal Polytechnic Ọ̀fà. ok kí ló ṣẹlẹ̀ tó máa ti rí pé lady kan à ń pè ní Níkẹ́ tó náà bá wà Èkó ló wà ń sè Èkó tó wá. ok tó bá wò kí ni Adébáyọ̀ Níkẹ́ so àyẹ̀wò kíláàsì ni. ok tó nígbà ìbú wọn gbà lọ́gbà kí ni kankan wà á máa sá fún mi. wọ́n máa sá bàbá jókòó báyìí àwọn àtọ́jọ́ rẹ̀ lọ́rẹ́ mi. ok àtọ́jọ́ rẹ̀ Bùkọ́lá ṣàkóbá yẹn tọ́jọ́ rẹ̀ ẹ̀rọ́pọ̀jù Bùkọ́lá àtẹ̀lẹ́dì kan náà so wọ́n tàbí ọjọ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ mi. ok so wọ́n á máa sá fún mi. àkókò tó ń sá fún mi ó ní èṣù ni èṣù ó ní àwọn Satan tó sọ pé báwọn so picture ọjọ́ kan ẹ̀mọ̀ ní Musa Grand àṣọdá àtọ̀dẹ̀ alẹ́yà pictures láwà ní Musa Grand picture ṣe wà lọ́wọ́ mi mo ṣe ní ìjọ kan máa ń túlé fortunately ó wá next sí mi ó lè fún mi ní amslet ó fún mi ní amslet ó yà fún yín ní distance báyìí fún mi ní amslet pé irọ́ òun ò lè súnmọ́ ẹlẹ́bọ̀ rẹ o so ní tọ́jú pé abẹ́rẹ́ sí break àwọn ọ̀rẹ́ wọn yòókù máa lọ jẹun everything òun ò ní tẹ̀lé wa wájọ́ kan tọ́jú wá pò ní ọ̀rẹ́ àwọn afásọ̀rọ̀ mi àfáà fíìmù mo ti dẹ̀ kò tẹ̀lé wọn kí ni ìṣe fún ẹ gan ó wá ní ìjọ́ kan máa pẹ́ Níkẹ́ kí ni mo ṣe fún ẹ ó wá ní reason ní pé ọkọ ní bóyá wa náà wà ó ní kí n má bínú ó ní green up òun ní Èkó ní church àwọn kan máa ń gbọ́ pé àwọn ẹlẹ́bàá àwọn lóòsà àríníkan àwọn devil ó ní so for the first time tó máa rẹ̀ tẹ́pẹ̀ ní pé àwọn devil ẹlẹ́wẹ̀ ló wá rí mi yìí àwọn ìdílé onídẹ́fù yẹn rèé o wọ́n pé
so àwọn tán sọ yẹn so wọ́n ti ẹ̀ wà lọ́tọ̀ so ló jẹ́ kẹ́rù bá wọn mo ní kò wá rí bẹ́ẹ̀ mo jẹ́ mo ní brain wash àwọn kan brain wash ọpọlọ yín lásán ni so nígbà tó wá tó wá rí mi nísìnyí láti wá ta ni mo wá gbá lójú ta ni mo nà lóògùn ta ni mo dín oníkóní wọn á wò pé gbogbo àwọn iṣẹ́ súnmọ́ mi àwọn lọ́dọ̀ mi àwọn ní school màá tó wẹ́ máa ń gbá basketball ní school mo gbá fún school gbogbo school àwọn ọmọ mi da basketball so gbogbo competition mo ń lọ so kára ni mo fi kan ṣe lọ olóònù wa bá gbé ẹ tán pè ní devil yìí kì í ṣe devil pé ní mo ṣe wá àwọn àṣẹ wá jókòó bá náà ni mo ṣe wá wájú wẹ̀rẹ̀ wá ẹ̀ láti bá bá sọ̀gà láti gbà lẹ́yìn ìgbà sọ àpò má bẹ̀ mí ó ní kí n má bínú ó ní ó sì rẹ̀ ara sí pé gba àwọn nǹkan yẹn ń gbà yẹn àtàwọn àwọn kíláàsì rí tí ẹjọ́ àkọ́kọ́ wọlé àkíyèsí ní àṣẹwọ́ ni ẹjọ́ pọ̀ ó ní ẹ pariwo everybody ẹ sọ ìwọ́n tó bá jẹ́ kírísítẹ̀nì nínú kíláàsì ẹ náwó lájà wádìí wọ́n tó jẹ́ muslim náwó lájà wádìí wọ́n jẹ́ oníṣẹ́ tó jẹ́ kí ni náwó èmi nìkan mo kàn náwó ni ẹ̀yin nìkan lẹ dá wa èmi nìkan mo náwó mùsàkínú sí owó báyìí ó ní only you mo ní yẹ sà ó ní ìdẹ̀wà wo olùdíkẹ́ lọ́dà yìí gbogbo ẹ̀ka pọ̀ gbogbo ẹnu yìí ẹ̀sàtẹ́wó ẹ̀dọ́gì kóòtù gbogbo ẹ̀ka kọ́ra ẹ̀jọ́ ó ní ònìkẹ́ ọ̀nà tó ọlọ́run tó lọ́nà yìí olóyìnbó lọ́dà yìí lọ́nà yìí àti ìgbà àwọn káṣẹ̀ wọn pé ẹ́ so gbogbo wa tọ̀sẹ̀ wọlé ńgbà yẹn wọ́n sọ àmọ́ mi pé aṣọ olóòṣà ni ẹjọ́ mọ̀ mi ẹlẹ́bù so òun àmọ́ mi so a rí irú nǹkan yẹn irú ká máa ṣe ẹgbẹ́ ẹ̀wọ̀n rẹ̀ ṣẹgbẹ́ community tí mo wà yìí wọ́n ṣe fún mi náà ní àdúgbò yes à ń dá owó landlord association kìíní tẹ́lẹ̀ ká fẹ́ ṣe ìnáwó àádáwó ẹ̀fẹ̀ support wọn kò fún olóde láwọn yàrá ṣe wọ́n dáwó gbàtọ́ dé tèmi bá láwọn ò ní dáwó kí ló dé ní community mo wà yìí tẹ́yìn náà dáwó tọ́nà ẹ gbà kí ló dé fi dáwó ọ ní àwọn òdáwó fáwọ́ mo fẹ́ sọ ọdún fáà ni ọdún fáà mi wọ́n láwọn ò ní dáwó fún mi àwa ló bá ní abẹ́ta mú fárí igún abẹ náà lẹ́ mú fárí àkàlà ó wá lórí àǹtí òru ẹlábẹ́ kú ìgbà tí sẹ́mi ìdáwó tí ẹ náà mọ̀ dáwó tí náà mọ̀ dáwó ní owó dé community ní tó dájú tẹ tó dá lọ ó wá ẹ̀ṣẹ̀ dáwó fẹ́mi ẹwà náà ní dáwó ṣé ẹ̀ṣin ṣe lọ́nu humanity nǹkan ẹ ti sọnù ẹ ṣe dáadáa kí n tó rí wọ́n pẹ̀pà yọwó fún mi ní community owó tá nẹ́pàdẹ́ká lọ́wọ́ fún mi o yes tẹ́lá àwọn ìdáwó pé àwọn ìdáwó ọdún fáwọ́ èmi sì ń dáwó tiẹ̀ wọ́n dẹ̀ ń gbà á wọ́n sì gbà wọ́n sọ pé owó fá ni nígbà yẹn ṣé mọ̀ gbogbo àwọn nǹkan yẹn àìgbọ́n dẹ̀ ni ẹni àìgbọ́n pa lọ́pọ̀ ẹni ọgbọ́n pa ò tó nǹkan ọ̀dọ̀ wa wọ́n ní ifá kì í wo ojú bí ò sí ọkàn bí ò sí ọkàn mímọ́ la fi ń ṣe Olódùmarè kò bá àjò nífà kó ojú kọ́ mọ́ ọ lọ́sọ́kọ̀ kú ṣọ́ọ̀ṣì ìwà ni kókó ìwà là ń wá ṣé ìwà yín ò dáa ẹlẹ́ lọ mọ́ ṣẹ̀ lọ́kí wọn yẹ bó ti wá yín ò dáa bọ̀ ń dáwó tẹ́ fún yín kẹwàá látẹ̀mí ẹni náà nígbà tó láti community tó di náà tó ẹ̀yìngbà yẹn torí ẹ̀yìngbà yẹn mo wá di chairman community mo di chairman community báwo ni ṣe kó torí wọ́n wà mọ́ wọ́n chairman community àwọn kan pé àwíkà ń bẹ ó ní torí àwọn olùfin máa ń wá sí community meeting wọ́n ní olùnìkẹ́lẹ́ wọ́n sọ tọrọ tọrọ wá dé community a máa pọ̀rọ̀ a máa bò bọ́lọ̀ bá ṣe rí àwọn mọ́sọ̀tọ̀ olùfin máa ń wá bàtẹ́ ẹni tó wà ń bẹ̀tẹ̀ sí ó ti lo bí ọdún bí mẹ́jọ mẹ́sàn-án ẹ̀mí kan àwọn agá ń bá ń bì ọgbẹ́gbẹ́ kìínílẹ̀ balẹ̀ alága akọ̀wé secretary kìíní community ilé rẹ̀ nu lọ́ba ní bá lọ káà community pé ó jẹ́ pé awo ní ẹnìkan wá sáyà community àwọn ọ̀rẹ́ dọ́là bí awo àwọn ó lákọ̀wé o
lọ́ba ní ìrọ̀ kí la wó ṣe tó fi ní ọmọdé àgbà mi ṣé wọ́n ṣe èèyàn ni ṣé kìí ṣe èèyàn ni kẹ́ ẹ lè mọ house to people ẹ ó bá àwọn yẹn ṣe ń ṣe kò wá community mọ́ torí pé di chairman àwọn sì gbé wèlẹ̀ ó bá ìdá community ìbọ̀ ilé lọ rojọ́ ìwé lọ rojọ́ mo lè gbé wèlẹ̀ nu ilé ó ti di pé ọ̀rọ̀ tí mo máa ń gbà lọ sálẹ̀ ní búbá mẹ́rin wọ́n di ó ní àwọn ọmọ gba wájú ilé nkọjá ìfọ̀ká gba wájú ilé nkọjá mọ́ so many things like that mo sì báyìí torí bí nǹkan wá sí ní wọ́n lè ṣe náà sàásì tí nǹkan bá ṣe tẹ́ bá sọ̀rọ̀ tẹ́ bá react wọ́n náà sàásì ni torí bá fọlọ́lá ní olóyè kó ló mọ́ fóun fún alọ́kùnrin fẹ́ náà rẹ̀ pẹ́kú so wọ́n yà ó fọlọ́pàá mú mi dáwò kí ló dé àmà tí ọ̀tọ̀ owó community afẹ́ ìpàdé kọ̀sán owó ọdẹ kọ̀sán owó náà kọ̀sán ọ̀dà community àjà iná o àjà iná o ó ti fọlọ́pàá mọ́ mi ẹ̀rọ bàbá ni ìmọ̀ kọ̀dá jọlé ìmọ̀ jẹ́ ní wúyú ó ń pọ̀ fọ́ ìmọ̀ kọ̀dá jọlé ìmọ̀ jẹ́ ní wọ́n ó sì di ọ̀nà níbẹ̀ sẹ́yìn náà máa ń jẹ inú kọjá wá ṣé mo tó náà stigmatization yẹn ti pọ̀ jù ní society ọ̀la yìí pé àwọn kan mọ̀ èèyàn kan mọ̀ ẹ́rẹ́ pé wọn ò gbá pé ẹ̀tẹ́ tó bá dárò jinlẹ̀ tó ní ọpọlọ tó bá dárò jinlẹ̀ pé kí ló wà ń bẹ̀ àjọ wà ládùúgbò ìbọn ọjà rí ẹ wá wo ìyàwó rẹ̀ fẹ́ bí mọ́jọ́ kan tá à ń sọ yìí lóru èmi mo gbé lóru méjì òru tí mo gbé lọ sí hospital tí mo gbé lọ èmi lè mọ̀ tó gbé wálé mo fa omi sọ́dọ̀ rẹ̀ tí mú wá bẹ́ẹ̀ náà ní ẹ̀ta síbẹ̀síbẹ̀ náà still náà wọ́n sì ní fíkò pé àìrọ́sẹ̀ ọ̀tá tó fojú rẹ̀ pé òun fẹ́ bọ́ ọ̀tá ẹ̀wọ̀n nǹkan láti gbó so many things àwọn kan wà lábẹ́ tán gbà ìsẹ́gbà mọ̀ káwọn wọn rìn so báyé sí bọ́n ṣe gbọ́n mọ́ ẹ̀tí ìmá ṣe gbọ́n mọ́ ní ṣe mọ́ wùwà àwọn nǹkan wo lẹ wá ń ṣe láti fi sensitize láti fi raise consciousness àwọn èèyàn nípa pé iṣẹ́ ò kí ń ṣe à ń ṣe nǹkan burúkú àwọn tó bá ń ṣe ìṣẹ̀ṣe wọn kì í ṣe èèyàn burúkú just like experiencing tẹ̀ ṣe ẹ̀sìn. àwọn náà rí i pé bàbá kan wá bá mi bọ́ọ̀ ìkan wá bá mi jọ́kan no mọ̀ ń bọ̀ láti gbòòrò ní tẹ́lẹ̀ ló sílẹ̀ kan yẹn bẹ́ẹ̀ ni mo dé tó ti dá mi dúró kí ó ṣẹlẹ̀ òun fẹ́ lọ́la pé òun fẹ́ lọ sílé àwọn ìyàwó òun tó fẹ́ kún fẹ́ fara hàn bẹ́ẹ̀ pé kí n dákun òsì mọ́tò tí ó gbé òun lọ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n láwọn ọlọ́mọ ń disappoint lọ́la ibi lọ́nà Ìfàkè Èkìtì ó jìnà o èmi ń darí bọ̀ wálé ni lọ́pọ̀lọpọ̀ dáadáa mi dóma lọ́la bàbá fọlọ mú sọ ló bá lé ìyàwó rẹ̀ ẹ̀ṣẹ̀ bá ń sọ fún mi ní lálẹ́ ó ní mọ́dá aago mẹ́la lọ fẹ́ lọ àwọn tó dáadáa wọ́n àwọn àlọ́ lọ́kejì èmi kọ́lá kò tí mo àtàwọn ti dé ọ̀dọ́ wọn ọ̀yẹ̀ ìjà lọ bá a ṣe lọ Ìfàkè Èkìtì nù lọ́pọ̀lọpọ̀ bàbá rẹ̀ ọjọ́ àfa ọmọ kírun bẹ̀ mùsùlùmí bàbá yẹn gidi bàbá yẹn wá onímọ̀ ìyá ni pé ẹ̀ ń táwọn ti expect gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ tán ti ní mọ́tò tán ti àwọn boys tán ti wọn náwọn ọ̀lọ́mọ bàbá yẹn máa bá mi bì ha ó ní expect láyé pé àgbà yẹn bàbá yẹn so many things like that humanity ni kókó ìyẹn gangan ni kókó ká hùwà dáadáa ká ṣe dáadáa sí ara wa ṣe dáadáa síra wa téèyàn bá ní kéèyàn fún èèyàn ilé níṣòro ẹ̀yọ́ kú òun ṣòro babaláwo tí ò jẹ́ kí ayé ó fọ́ lójú iṣẹ́ Olódùmarè ni wọ́n ń ṣe ayé yẹn fẹ́ ta ẹ̀jọ́ ta tó Olódùmarè ní ká ṣe nìyẹn ìyẹn ó ní ìdìnnà lọ́wọ́ ẹ ṣe fún ìjọ náà iṣẹ́ tèmi sí mọ́ pátì ni tí mo dẹ̀ gbọ́ títẹ̀lẹ̀ ọkọ̀lá lálẹ́ ọkọ̀lá bọ́ọ̀ náà dòní tòyí tó bá rí mi
ikú máa kí mi tó máa lóore ntí Ọlọ́run ní ká ṣe fúnra wa ní ká rara wa lọ́wọ́ ṣe káka mọ̀ lọ́sọ̀rọ̀ ká kú bẹ́ẹ̀ ṣe ká kú bẹ́ẹ̀ ńkọ́ ní kíní. ìwà tá a wù síra wa. tá a bá wù síra wa yẹn gẹ́gẹ́ lọ́hùn ń fẹ́ ṣe pé no à ń ṣe. ok baba ẹ jẹ́ ká tún take conversation yìí lọ sí next level nígbà tí ṣe mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ something stigmatization káwọn èèyàn máa discriminate against àwọn oníṣẹ̀ṣe tó máa ti rí wọn kọ́ máa sáré máa ṣe ààrí situation bíi pé bóyá ẹ fẹ́ fẹ́yàwó ẹ wá lọ sílé àwọn àna wọn mọ̀ pé oníṣẹ̀ṣe nìyí tàbí bóyá ní youth days yìí gbà tẹ̀ ṣe kéré kó tó di pé tó sọ ọmọ my name is Niyi kó wá lọ rí pé ok mo ti gbà fún ẹ àti ń date ṣé kò wá rí pé wá pé Ifá ní sí kó pé Ifá bo láwọn experience tó jọ bẹ́ẹ̀ ẹ ṣe one or two. gẹ́ẹ̀ kan àbọ̀ secondary school lájọ wà ń bẹ̀ ni ẹgbẹ́ ẹ̀jọ̀ class bọ́rẹ̀ mi ni so wọ́n á like rẹ̀ so máa kún fẹ́fẹ́ bẹ́ẹ̀ àwọn afẹ́lẹ̀ kìí sọ́kùn báyìí wọ́n á ní ó dẹ̀ lẹ́kùn wọ́n á ní ẹgbẹ́ rẹ̀ máa lọ torí rẹ̀ bàbá fẹ́ lọ sílẹ̀ ẹgbẹ́ rẹ̀ dọ́kọ̀ mo ti gbọ́dọ̀ ẹgbẹ́ rẹ̀ kí lọ́wọ́ ìwọlé mọ̀ wá wọ́n ní onímọ̀ kan náà bọ̀ mí lọ́wọ́ wá. ó yẹ ti ká yín. létà hàn gẹ́gẹ́ sáà fẹ́ mi wọ́n á rí tàtó báyìí kí ló dé oníwà mọ̀ tó dé pé ẹlẹ́sìn ìbílẹ̀ tí mo jẹ́ lòun fi fẹ́ mi ó tó wá ní iṣu pẹ̀lú ọkọ tó ló fẹ́ bam wa àìmọye ìyá mi kan tí mo fẹ́ tó jẹ́ ìyàwó gan tápẹ́ ilé wọn gan mùsùlùmí ni wọ́n àwọn ọkọ̀ wò pé àwọn ò ní choice ní ìṣe kankan wá bẹ̀rẹ̀ ṣe anything kí àwọn family ìyàwó yín wá rí. wọ́n kún lọ́nà fáǹsì they will not come. they will not come. Stigmatization kí ló dé. àwọn sì fẹ́ ṣe nǹkan. ẹ̀yin máa ń lọ bẹ̀. àwọn fẹ́ sọ àwọn tí mo lọ sí ọ̀fà àwọn fẹ́ sọ ẹ̀ka àwọn fẹ́ kéèyàn wá bẹ̀ ṣùgbọ́n tí ń wọ́n ní wá bẹ̀. so àwọn gbòòyìn kan náà àìní tí tó bá ti wá débẹ̀ ẹ̀sìn ó ti wá mí pé ó ti ṣẹbọ. ó ti ṣẹbọ ni ó tẹ̀ mọ́ pé èèyàn ṣẹbọ gbogbo àjọ ń ṣẹbọ o ṣe gbogbo àjọ ṣẹbọ. gbogbo bíi ti báwo. gbogbo àjọ ṣẹbọ ok kí náà kọ̀ọ̀dẹ̀ bá gbé ẹ̀kọ́ lẹ́tọ̀ gbé pòlè lórí ní ìsìn wọ́n lẹ̀ bọ̀ ni ẹbọ ni. ta lè jẹ́ pa àtẹ̀fọ́ ẹnu ojoojúmọ́ lẹnu ń gbẹbọ. ojoojúmọ́ lẹnu ń gbẹbọ. ìtàfi ń tẹ ọ̀tá náà ń gbé tàtà ń fi ṣe kí ni bí sì bí ó ń jẹ ni ìgbà míì ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ń bẹ̀ a ní ẹjẹ́ ẹ̀kọ́ kò sẹ́ni tí ò kì í jẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bọ́ kìí bẹ̀rẹ̀ ní ẹjẹ́ ẹ̀bẹ̀ náà ń bẹ̀ so ètò ìgbẹ̀bọ̀ gan jù rè ẹnu yìí ojoojúmọ́ ní sí ìgbẹ̀bọ̀ ta ni ìbọ̀ kí ẹ̀ mọ́ bọ̀ ẹ̀rọ ẹ̀ ní ojoojúmọ́ ní sí ṣe ẹ̀ pé ojú ẹ̀mọ̀ kọ́ gbogbo wa lẹ́lẹ́bọ ìjẹ́ tí ì ṣẹ bọ́. bàbá gẹ́gẹ́ bí babaláwo tí ẹ jẹ́ ẹlòmíì ìṣòro ló ń bá fínra ogun ìdílé ẹlòmíì tẹ̀ ti travel out gan ẹlòmíì tún máa ń travel out pẹ̀lú ogun ìdílé yẹn ó máa tún bá a lọ sí ìlú tó wà tí a bá rí àwọn tó ní irú ìṣòro bẹ́ẹ̀ àwọn nǹkan wo lẹ lè ṣe ẹ lè ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé ó dẹ̀ máa kàn án lára àbí báwo ni ẹ ṣàlàyé fún mi. afẹ́fẹ́ kì í fẹ́ kó mọ̀ ká gé òkú lára sọfà tó bá ti lè máa mí tó mí ní tó dẹ́ pé ní tó wà ní ìlú ìbò tó wà òun ní sánmà tó sì mí lọ́hùn ẹ̀dá ń pè ní ètùtù nìyẹn ètùtù yóò tó la atẹ́gùn ètùtù ń bá rìn ètùtù yóò gbé àwọn tó wà ní òyìnbó ní amẹ́ka dáadáa tá a dáfá fún tá a sì tutù fún dáadáa tá a sì ń sọ pé àdúrà wọn gbà nítorí ogun tó wà wájú Ọlọ́run gbé kúrò dáadáa bẹ́ẹ̀ kọ́ ètùtù ni àárín ọpẹ́ òní ta ọ̀run wọ́n ṣe Olódùmarè ń gbọ́ ọlọ́sìn gbogbo bí Olódùmarè wà wọ́n ní tábà ti súre fún pàtàkì wọ́n sọ pé kí nǹkan ó ṣèyàn láti ibi tó wà ní Ilé-Ìbò tẹ́lẹ̀ máa bọ̀ nílé tí sì ń bọ̀ nílé tó dẹ̀ máa wálé yóò wálé aṣáàpọ̀ pátá aṣáàtì máa bọ̀ nílé o ìtòsí tó lóbo máa bọ̀ nílé o tí sì ń bọ̀ nílé so bẹ́ẹ̀ náà ní pé kásán àdúrà fún yẹn náà kó sì bá ń bẹ̀ náà bó ṣe rí náà nù. mo bá ṣe wọlé mo rí gbogbo àwọn àwo yìí kí ni orúkọ wọn òun rí àbí kan bá mi. àbúrò fún ni Ifá ló wà ń bẹ̀
Ifá làwọn short ṣé òun rí àwọn àwo yẹn àbí kí lorúkọ àwo Ifá. Àwo Ifá náà máa pè é. Okay. Ifá náà sọ Ifá àwọn èèyàn Ifá èèyàn kọ́ ló wà nínú ẹ̀. Okay. Tó dọ́ tèmi ni ọba onílé ìka ni. Short òun rí àbí. Ọba onílé ìka ni. Ọba onílé ìka nìyẹn. Tíyàn bá ti ṣẹ́ Ifá tán èèyàn máa wá ní. Èèyàn tó wá ti tẹ Ifá tán so máa ní àwòfò tó máa kó Ifá rẹ̀ sí òkè pọ̀rí rẹ̀. Ifá ni òkè pọ̀rí ẹ̀dá. Ifá ni òkè pọ̀rí ẹ̀dá. So ẹlẹ́dàá yẹn òkè pọ̀rí orí ẹ̀ ẹlẹ́dàá ẹ̀ so ló wà ní Ifá yẹn. So gbogbo nǹkan tó bá ń lọ nínú ìgbésí ayé ìntàn bí Ifá sọ̀rọ̀ gbẹ̀ ni wọ́n máa rí kéèyàn wá lóyún ìbò ń sìn nítorí fẹ́ lẹ́sìn lóyún ìbò lọ́wọ́ tá a bá dáfà rẹ̀ báyìí gbà ìdí ń ṣe tó ṣe lọ́wọ́ yẹn ìfọ́gbọ̀nsọ̀ fún àbí àwẹ́ bẹ́ẹ̀ yóò sì rán ní bẹ́ẹ̀ ni. Ibi tó wà tí ẹnìyẹn wà dáadáa ibi tó wà Ifá lè mọ́ dọ̀dọ̀ rẹ̀ Ifá lè mọ́ wà pẹ̀lú ẹ̀ báyìí. So tíyàn bá ṣẹ́ Ifá yẹn tán irú bẹ́ẹ̀ ṣe gbé àwo yìí àwo Ifá yẹn lẹ̀ báyìí sí. mo fẹ́ put analysis. Bẹ́ẹ̀ mo wà á sìn. Okay. Mo ti wà nínú lẹ́yìn ìsìnkú lẹ́mìí ni. Bẹ́ẹ̀ni. Tí n bá travel máa fún mi tí fẹ́ bá wà nílé àwọn ará àdúgbò lè mọ̀ pé mo travel. Bí ti báwo. Àrùn lè gan feelings pé mo travel ẹ̀ wọ́n ò ní rí wọ́n ní fílẹ̀. But ẹ ti travel. Mo travel. Sí around. Àwọn dáadáa bá gbé fà ìdálé lọ. Okay. Mo mọ̀ pé mi ò sí nílé. Ẹ jọ̀ọ́ ṣàlàyé dáadáa fún wa kò tí ì yé mi. Sẹ́rí ìfẹ́ èèyàn. Ifá èèyàn. Ó ní òkè pọ̀rí yẹn. Mo sọ òkè pọ̀rí mi sí mo sọ kalẹ̀ ní báyìí. Síbí báyìí. Síbẹ̀ yẹn. Okay. So ti máa dábò pé máa travel obìnrin kan o. Ẹkú kẹ̀kọ́ níbi wà nínú ilé. Bẹ́ẹ̀ni. So bẹ́ẹ̀ pé mo wà nínú ilé náà ni. So ti máa fẹ́ mú fún bí o tí máa tó wá mo wọ̀n ní rí bó ṣe wà bí ti máa lọ bìkan mo lè kó mo lọ bàdẹ̀ máa wá dá nǹkan mo fẹ́ dín náà ni bó ti máa lè gbé fà fún bí tí mo gbé láyé lọ yóò àyàn yẹn wá kò sí nílé because àtọ̀pọ̀ ìpọ̀ rí o àti bọ́ọ̀dẹ̀ gbé mo ti. Ó ti yé mi wow. So tí ẹni tó bá ń pọ̀ṣù wà bí yẹn tá a bá pè é tá a bá ń bọ̀ ìdúró ló bá wà. A máa kàn lára ń bẹ. Dandan àmọ́ afẹ́yàn kan mo ti bá yàn kan sọ bí mi ọ̀sẹ̀ ni wọ́n bá sọ bí ọ̀sẹ̀ mọ́sàdúrà Èkó ló dẹ̀wà láàmì Fáwọn ní òun rí ìjà ó ti ń dà lọ́wọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ti yàwó rẹ̀ wọ́n ti lọ́wọ́ pé òun rí ìjà wọ́n ti yàwó rẹ̀ kọ́ mọ́ báyàwó kọ́ mọ́ jà mọ́ báyàwó kọ́ mọ́ báyàn jà pé nǹkan bá pè wá àpọ̀sẹ̀ ló lè lásọsẹ̀ pé kékeré wá ní ẹ̀yìn Ifá ní òun rí ìjà o pé kẹ́ mọ́ jà o wọ́n ní àwọn dẹ̀ ń jà lọ́wọ́ báyìí ni. Ó ní ìyàwó lọ làwọn jà ọwọ́ sọ fún ìyàwó rẹ̀ pé àwọn aláwọn rí jà ẹ̀yà bí ìjà ṣe parí nù so Ifá ṣe rí nìyẹn Ifá yóò mọ olùtọ̀nà àtọ́nisọ́nà yóò mọ tọ́yàn sí ọ̀nà tó yẹ kéèyàn lọ ilé ìgbébà yóò má ṣe mọ́ nítorí fẹ́ dáwọ́ lé yìí tó fẹ́ yọrí sí ìrìnà wáyé tí ò bá ní dá kò ní dá má ṣe ìmí ni kò mú pọ̀n tó Ifá máa ń ṣe olùtọ̀nà ẹ̀dá Ifá máa ń ràn lọ́wọ́ Ifá máa ń sa ìkú fẹ́ dá yóò jẹ́ kí ẹ̀dá kí ẹ̀dá tètè kú tí wọ́n ti mú ipa tó lè fa ikú òjijì Ifá sọ pé ikú òjijì o. Ifá yẹn máa rí. Yóò rí yóò sọ wọ́n ti dàgbà ikú òjijì rẹ o àbí fẹ́ lọ ibì kan bá lọ orí accident mọ́ bá yẹ kó yẹ mọ́ rìn ìrìn àjò ọjọ́ 7 o fẹ́mọ̀ tó fẹ́ lẹ́mìí kọ́ mọ́ lo oko tó bá lo oko ó lè fẹsẹ̀ gbá nǹkan fẹsẹ̀ gún nǹkan ẹ̀pọ̀ ìbẹ̀ yóò fà tó ikú ó lè fẹsẹ̀ gún nǹkan ó lè fẹsẹ̀ gún ìdágbẹ́ lóko tó Ifá lórútọ̀nà ní ìmọ́lẹ̀ ayé Ifá ní ìmọ́lẹ̀ ayé. Bí mo ṣe dé bí mi rí kẹ lo torí àwọn oníṣẹ̀ṣe tí máa ń bá sọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ mẹ́rin wẹ̀ àárọ̀ mẹ́rin ìjọkọ́ rẹ̀ ẹ̀yọ́ ni wọ́n lọ mọ ìjọkọ́ ni bá lálẹ́ àná báwọn kí nílẹ̀kẹ́ mi rè. Ok ilẹ̀kẹ́ fáyín. Máa ń lò ní. Then mo fẹ́ jẹ́ ká analyse nǹkankan nínú society tá wà yìí bí mo ṣe jẹ́ Muslim nsìn bóyá mo wá irú mo ṣe jẹ́ Muslim nsìn ìyàwó mi àjọ wà ń lé
mo wá bóyá mo wá nǹkan kan mo kàn ṣí wardrobe mo wá rí bóyá bí ọṣẹ irú àwọn ọṣẹ báyìí irú yìí tó wà nínú short ṣó ń rí so mo wá sí kọ́bọ̀dù ìyàwó mi mo wá rí irú nǹkan báyìí tó wà nínú gbá ọṣẹ àgàgà tó máa wá fi irú tá máa ń lò nínú àwọn fíìmù tó máa fi owó ẹyọ sí àbí kan kí n wá rí nínú wallet nínú wardrobe ìyàwó mi ẹ mọ̀ pé ìyàwó mi yẹn gbọ́dọ̀ kó kúrò lé ní ìjà wedding yẹn ti parí nìyẹn. orí kí ni. ó ṣe bọ́ ni. ẹ̀bùn ọkọ yẹn. situation tí mo sọ yìí gangan ló ń ṣẹlẹ̀ ní a lot of homes tó ti break a lot of homes dànù kí lẹ fẹ́ sọ sí. ìyẹn iṣẹ́ bọ́ ó ṣe àjò nìyẹn. àti tó wá dójú bẹ́ẹ̀ ni pé àwọn ìyàwó ilé ni pé tó bá níyàwó ilé oṣù tó wá fẹ́ náà fẹ́ ṣáájò kankan ọkọ rẹ̀ gbọ́dọ̀ mọ̀ sí. ok fún ìyàwó gbọ́dọ̀ jẹ́ kí ọkọ mọ̀. mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ká báyìí tó náà wọ́n ṣe fún mi rèé o tó wá sì ti ń gbé dé náà tọkọ bá náà bá fara mọ́ tó bá náà fara mọ́ bá wulẹ̀ sí. bọ̀ kéèyàn ọ̀sẹ̀ ok ìjọ kan àwọn ọlọ́pàá kan lọ sọ́dọ̀ ẹnìkan wá léèyàn wọ́n mọ̀ kó ọṣẹ ṣe ọṣẹ ṣe wá jọ ẹsibítì. àwọn EFCC tí ẹ máa ń ṣe dáadáa nọ́nsẹ́ǹsì ni àwọn ọlọ́pàá wa àwọn Nàìjíríà kìíní tó bá ti. ok ló máa ti pé sẹ́yìn ò lè fọṣẹ ìwẹ̀ ni kí ló bókè fọṣẹ torí mi mọ tí ayé ìtọ́sẹ̀ fẹ́ bá ok ẹ bọ́sẹ̀ léèyàn tí fi ń wẹ̀ ẹ wá kó sí orí tébù pé ara àwọn activity tá a bá bẹ̀rẹ̀. sẹ́yìn lówó tó jí. ọmọ ni ó ti di ritualist bẹ́ẹ̀ yẹn. nọ́nsẹ́ǹsì ni wọ́n kàn ti ká máa lọ irọ́ mọ́ òótọ́ ok kí lọ́sẹ̀ dúdú ṣe jọ mọ́ kínní sọ́sẹ̀ dúdú òní fi gbìyànjú dáadáa sọ́sẹ̀ fi sáà dáadáa. rárá. ọ̀sẹ̀ dúdú ó lè ní so ọ̀sẹ̀ tí fi ń wẹ̀ tẹ́ bá sì rí ọ̀sẹ̀ lux àbí ọ̀sẹ̀ àwọn ọ̀sẹ̀ òyìnbó yẹn wọ́n ò ní kó but ti dúdú ńlọrọ̀nà ẹ wo stupidity sorry kò dáa mentality yẹn ò dáa. òun ni mo ṣe ń sọ pé. so ìyàwó tó bá bá ọkọ tó bá bá kíni yìí o ọ̀sẹ̀ wo lélẹ̀ ọ̀rẹ́ náà fi ń wẹ̀ ni bẹ́ẹ̀ bó náà ní pé tó tó fọkùsá àkọ́kọ́ ni pé kóbìnrin máa jẹ́ kí ọkọ rẹ̀ ó mọ̀ gbà mo fẹ́ bí nǹkan bá ṣe rí gbà ọkọ rẹ̀ yẹn kọ́kọ́ bá sọ wọ́n ní ìmọ̀ràn là á dá ká tó dáfá. ìmọ̀ràn là á dá ká tó dáfá. ok orí kankan bẹ́ẹ̀ láwọn àlákàrà tí ò dá ọkọ bọkọ rẹ̀ sọ àwọn náwọn àlábá yìí o àwọn bàbá ìṣe ìbámu lẹ́rù ṣẹ̀pọ̀n yóò jọ sólà ara àwọn jẹ dára náà ọ̀dà kí làwọn àjẹ ọ̀dà ṣé kí n pe bàbá tó wà wá dáfá sí. bàbá wo ló fẹ́ pè ẹ mọ̀ no mo kàn ń fún yín ní scenario tó wà obtainable nínú society wa yìí ni o. náà ni pé tó bá yọjọ sọ pé mo náà làkàlà bẹ́ẹ̀ sì náà ni pé kọ́kọ́ náà bá wá solution sí. bẹ́ẹ̀ ni. tí ẹ bá náà ní nǹkan kan tó le ju ẹ̀mí ọkọ̀ ló bá ọ̀la àtọ́nẹ́lẹ̀ mo ti gbọ́ àwọn wá solution sí tó bá yẹ káwọn pray kájọ pray tó bá pray pé kíní yóò kò dúró kí làwọn àṣẹṣe ọkọ̀ rẹ̀ wọ́n á mọ ọ̀nà tí ó wà gbá rẹ̀ obìnrin ò kò lẹ́tọ̀ọ́ kóbìnrin máa dá lọ sílé ẹni nǹkan ibẹ̀ èèyàn burúkú wà èèyàn rẹ̀ wà o àwọn ẹlòmíwẹ̀ pa ó lè kó jẹ́ èèyàn burúkú lọ́dọ̀ bá lẹ́rù fi máa ń bọ ọkùnrin mi pa kọ́jẹ́ bóyá nǹkan ní ṣe nǹkan sí ṣe mọ̀ so torí ẹ̀ nǹkan bẹ́ẹ̀ tàkàjọ gbéra wọn lẹ́yìn lọ tó bá fẹ́ lọ ìjọba tó bá wù wọ́n náà lè lọ kí n tí sáà ń ṣe ó ti sàn ní but àwọn ọkùnrin míì náà wà sáyé pé mentality how they grow up ló fà á nǹkan dẹ̀ ń ṣe wọ́n ṣùgbọ́n tí wọ́n mọ̀ ṣe tí sì ń pa wọ́n lára wọ́n dẹ̀ ní ṣòro bọ̀ tó dẹ̀ kan ṣe kí n tí ṣe wọ́n fi sàn mo ní fẹ́ ṣe láfi rọ́gbà àwọn èèyàn wa ni pé ẹ má jẹ́ ká sá kúrò níbi tí ó yẹ ká máa ṣe abínibí ó ṣàṣe ability níta bí wa mọ́ ìṣẹ̀ṣe wa là ń ṣe níta abáláyé là ń ṣe ikú ò sì ní pa wá so níta abáláyé ẹ̀ nẹ́jájọ́ ọmọjọ́ ṣe ó rọrùn tí máa ní gbogbo tí mo wí nísìnyí ọ̀wá nísìnyí sí ẹ̀ gbọ́ tuma rẹ̀ ó ti yé yín tí máa kí fákan nísìnyí Yorùbá ní fi kì í fi Ìgbò kì í nà ẹ̀ sì gbọ́ pé ìtí mo wí Adábọ̀rún Mílà Ifá ní pé kìíní kan ẹ̀yin náà máa gbọ́ tí bàbá bá dàgbà tí bàbá láwo ń tán kiri o
ṣé mọ̀ so àwọn èèyàn kàn fẹ́ rọ àwọn èèyàn wa lọ́jọ́ pé but mostly nípa àwọn obìnrin ni pé má ṣe nǹkan lẹ́yìn ọkọ rẹ jẹ́ kọ́kọ rẹ ọmọ ọ̀rẹ́ mi kan ìyàwó ẹ̀ pè mí mo ní sọ fún ọkọ rẹ kó pè mí ìyàwó ọ̀rẹ́ mi ni o lè ọ̀rẹ́ mi ló fẹ́ ọ kò wá sọ́dọ̀ bí kò fẹ́ yẹ nǹkan ọkọ rẹ̀ ni ó pè mí ìyàwó mi ló ń fẹ́ wá rí yìí o bẹ́ẹ̀ àwọn ní kọ́ wá àwọn bẹ́ẹ̀ ló ń fẹ́ ṣe bẹ́yẹn pé bí yóò bá ṣe é ṣe nìyẹn obìnrin ọkọ rẹ̀ dé pé ẹ̀yà tó dé pé no ọ̀nà ẹsẹ̀ ọkọ rẹ̀ lọ́ọ́ tọ̀ níbẹ̀ mo náà pè olóńgbò máa pè ó sì pè mí hello ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ oníbẹ̀ ni oníhùn ní kó bá mi sọ̀rọ̀ kódà bó wà ní Chicago ọ̀dẹ̀ go ahead bẹ́yẹn ṣe é ṣe nìyẹn ní pé ọwọ́ àdédé pè mí lẹ́yìn ayọ̀ ọkọ yìí nìyẹn tẹ àwọn yẹn mọ̀ ọkọ yẹn sọ fún pọkọ rẹ̀ kó pè mí ṣàlàyé fún kó wà wí ẹ̀ so tó bá mú dénú kò sọ pé òun ọmọ sí èmi gan ẹ̀ pé ọkọ gan nìyẹn pé kọ́ wá gbà tí ìyàwó rẹ̀ nǹkan òní ò gbé fún ṣé ní Yorùbá a ní ìṣe wa ìlànà bá a ṣe ń ṣe nǹkan bẹ́ẹ̀ ni nísìnyí ni pé obìnrin yóò kàn dé lọ àbí kó ṣe tó wù ipasẹ̀ epo lè rà á tọ̀ ipasẹ̀ epo lè rà á tọ̀ so ipasẹ̀ ọkọ lọ tọ̀ èmi ọkọ mi wà lẹ́ni pé wo mi lè ráyè mo fẹ́ ní yọ̀ǹda kó lọ ṣe ṣàtìrí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí this conversation tá à ń ní mo ń fẹ́ ká máa fi sensitize àwọn èèyàn amẹ́nubà ìkànlẹ̀ kan pé àwọn agbófinró wa mentality wọn kọ́ máa ronú bẹ́ẹ̀ mọ́ àbí bíi kéèyàn máa drive ẹ má bínú bíi kéèyàn ẹlòmíì ó lè máa drive ó wá gbé bóyá ó lọ gbaṣẹ́ lọ́dọ̀ babaláwo ó wá gbé sí inú boot tó ra ó ṣe mọ́ bẹ́ẹ̀ bóyá ọlọ́pàá wá dá mọ́tò dúró àwọn àṣẹ stop and search wọ́n wá bá iṣẹ́ bí ọṣẹ ni àbí nǹkan kan tó jẹ́ iṣẹ́ ìbílẹ̀ wọ́n lè rẹ́ nìyẹn bíi. ó ṣe mí rí ó ṣe ó ní kápó kúnyán. kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn. mo fẹ́ àlejò kan wá láti Amẹ́ríkà wọ́n lọ bá mi wọ́n fẹ́ pàṣẹ Amẹ́ríkà so mo láwọn iṣẹ́ kan tó fẹ́ ṣe kó àmúkúrẹ́ lọ sí Amẹ́ríkà. fáwọn èèyàn yín. àwọn èèyàn lọ ọ̀sẹ̀ dúdú wà ọ̀sẹ̀ dúdú náà nínú kéfù báyìí ni mo kú sí. so mo sọ wá drive mo fà débi àtọ́débi alábà stadium yẹn bákan mo wá gbàgbé nǹkan tí lọ́tẹ̀ mo gbàgbé nǹkan mo wá padà so wá padà bọ̀ báwọn ọlọ́pàá yẹn ń bẹ̀ ni wọ́n ní kíni kan mo pa ìkọ́lá yín bùtù mo ní ìṣẹ̀lẹ̀ sí bùtù mo ní à kí lélẹ̀ mo ní ọ̀sẹ̀ dúdú ọlọ́sẹ̀ ní kí n ṣe ọlọ́sẹ̀ ní ó sì dìde ní aṣọ lọ́ba ritualist mo ní o ti ya wèrè nítorí ọṣẹ dúdú mo fi dé mo ní kí ló wá ní láti bí yóò níta máa ń wí wọ́n pẹ́ kíní kan ṣe sáà kí n gba bùtùdé kí mọ́tò wá ó yá station mo ń wòrán sáwọn títí tí pé eléyìí ò tiẹ̀ mọ́ kankan ó ṣàyà wọ́n ní kí bọ́ọ̀lù mọ́tò wọn lórí yàwó dá arrest ó lọ ní pé ẹ tí mo fẹ́ lọ gbé nǹkan fún jọ́kejì lọ sámẹ́kà ìfúnná ìwé lánàá jọ́ yẹ kí n fi lè so mo bá ní pàṣípìrà yáá ọmọ ìgbà kọ́kọ́rọ́ mọ́tò mi ó wà mọ́tò mi ó ní kí n bá nu mọ́tò tí wọn. mọ́tò tàwọn ọlọ́pàá. ẹnìkan wà wájú mi lọ́wọ́ ọkọ̀ òun jókòó wọ́n wo gíní ó ní tó kidnap ẹ̀ ni obìnrin nìyẹn yẹn ní kò kidnap òun pọ̀dẹ́ ń bọ̀ mo rí tó lọ sọ́nà lé mo ní kí n rẹ́ pẹ̀. lẹ́ni kẹgbẹ́ nìyẹn. wọ́n sì gbá mi ó sì bó náà nù. eré òun tó ti bá wọn rọ ó lè ṣe ṣáìdì. state CID. lọ́wọ́ àti lọ́wọ́ bí àwọn alẹ́ agbó mẹ́jọ báyìí. sẹ́ni ṣáájú kò mẹ́ wọ́n ti pe ọ̀gá wọn pé àwọn ti mú ritualist kan o pé kí ní ẹ̀kẹ́ kan o. èmi náà ti mọ ẹ so sáwà mẹ́. ẹ ṣáà dákẹ́ ẹ̀ ń wò wọ́n. sáwọn ọjọ́ kúrò àwọn so wọ́n tún mú bọ́ ìkàbá yẹn náà onígun mọ́tò ẹ̀kọ́ no number ní wọ́n wá tọ̀pù lóńgbò ìwé nìkan wọ́n ṣàgbó náà gba ṣàkóso adé state CID sáwọn wọn. state CID. ọlọ́run ìgbà tí ó di
ṣàjókòó ó tó bí bó wà ní ọ̀rọ̀ tèmi dọ̀là lórí ọṣẹ wọ́n sọ pé mo ní ká ní ọṣẹ ìbò lọ́wọ́ bá nu mọ́tò mi ó dáńdó tí wọ́n nǹkan tiwantiwa sáwọn kọ̀pẹ́ mọ́tò kankan dé ni kúrò pé ọlọ́pàá lọ́kùnrin bá wọn mo ṣe wọlé bọ́ ni ọlọ́pàá méjì kan wọ́n bẹ́ẹ̀ ni dédì kan bíọ́lá ni kíni wọ́n ṣe ń bì mo ti bọ́ ẹ̀kẹ́ ọjọ́ sí second school náà ẹ̀gbọ́n kí ló dé mo ní ẹgbà mi o àwọn èlò ní ìjọba ìjọba ṣé kò mọ̀ yín ni kò mọ̀ mí mi ò bẹ́ẹ̀ mọ̀ ẹ́ wọ́n mọ̀ sọ wáyé lady squad wọn wọ́n mọ̀ ẹ́ náà wọ́n wà ní kí nígbà kan mo bá lọ bẹ́ẹ̀lì àwàlẹ̀ká bẹ́ẹ̀ mo mojú mu níbẹ̀ ni ẹ̀yin kọ́ lẹ́lẹ́ mu níbẹ̀ tálẹ́ mu ní gbàgbọ́ kí ló dé òní ìlú Charles níbẹ̀ kí ló ṣe àwọn bá ọ̀sẹ̀ ọ̀bọ̀ sọ bórí èèyàn náà àbọ̀ pé èèyàn àbọ̀ bẹ́sẹ̀ èèyàn bẹ́ẹ̀ ọ̀sẹ̀ dúdú inú kẹfù fún báyìí ni mo kó sí. ẹ̀kọ́ ra pákéjì ẹ̀ sí. ọmọ ẹ̀ bá pèpè nínú ẹni tó mú yìí ṣe ọwọ́ àmọ́ àwọn ẹlẹ́gbọ̀n ni ọwọ́ àmọ́ olóhùn wọn àwọn ọlọ́pàá sọ pé ẹlẹ́gbọ̀n kí wọ́n ṣe ń bì ẹ bá àwé ni ẹ bá bí léèrè alẹ́jọ́ yẹn bí wọ́n ṣe ní kí n máa lọ ni ọdúnfà mi pọ̀ ọjọ́ mẹ́ta 3 days of affection ọmọ mẹ́rin mi táyà ọdúnfà lọ́kù 3 days ọdúnfà mi ó ṣe ní irọ́ pé ó ṣe ní pé kí n máa lọ ni ṣe kú bẹ́ẹ̀ ni. ṣe ti rí nǹkan tí mò ń sọ gangan ni ẹ pé ọmọ kan yóò dáa ẹ̀yin oníṣẹ́ ṣe ẹni gbogbo àwọn kinní yìí ẹ ní láti máa sensitize àwọn èèyàn ká ní pé ẹ kì í ṣe popular babaláwo ni nílùú yìí bọ́n ṣe máa ọ lè fi ibẹ̀ yẹn fa ìsùn sí ọ̀lẹ́sẹ̀ ẹ ní kí wọ́n máa dẹ́wọ̀n ni torí nǹkan tó ń rán mẹ́nu ni pé ritualist. lẹ́yìn pé àwọn náà ẹ wá wo ẹ̀dá ọmọ náà pé àwọn náà tàṣọ iná ti bí Yorùbá láwọn náà ṣé ọmọ gọ́gọ̀ọ̀gọ̀ wọ́n mọ orúkì ọkọ̀ bàbá rẹ̀ ni yóò mọ̀ sọ fún ẹ̀rùn ṣé wọ́n náà ìwòsàn dúdú rí ìwòsàn dúdú àwọn máa ń lò pọ̀ torí pé owó àti lè rí owó gbà lọ́wọ́ èèyàn tọ́lú kéèyàn rí òtọ́ rẹ̀ àjọ ẹ̀ oníjọ́ ẹ̀ mẹ́gbà jọ́ ẹ̀ tó mú mi gẹ́gẹ́ àwẹ́ òtọ́ jákùjẹ́ kí n máa lọ ṣe wẹ́wà ó ní kí mú 200,000 naira mo lówó kíni mo ní kí owó kíni mo rà ń gbà rẹ̀ mo ní ẹ̀wọ̀n náà tí kí n mọ̀ lọ́wọ́ mi dúdá fúnlọ gbé fún ìfẹ́ fún 20,000 naira kò gbà onírọ̀ oní láyéláyé pẹ́kẹ́ kankan gúsàdíkà gbogbo tí mo dẹ́ ń bá sọ̀rọ̀ àjọsọ yíbò Yorùbá mo sọ mo ní ìwọ tó mọ́ sẹ́yìn náà ò tẹ̀ wá ẹ̀mọ̀ mọ́ra ìbẹ̀ náà ẹ̀sùn bẹ́ẹ̀ sẹ́mọ̀ àwọn kọ́kọ́ tẹ́ pé a mọ̀ pé kí ní tiwantiwa ni kí dáa fẹ́ máa dára wa láàmú lé lórí fún ẹ lọ lè lọ múyàn ẹmọ kọ́sẹ̀ ilé ẹmọ gbogbo ẹ̀nú rẹ̀ ó kù díẹ̀ káàtó ọmọ àwa display sórí table báyìí. yes ọ̀rẹ́ mi kan lọ́n mú Ìbàdàn jọ ni láti Ìbàdàn wọ́n dẹ̀ gbowó sọ̀gbọ̀ sí ìrìn àlẹ́fún kí ní wọ́n dédé ẹ̀wò ní ẹ̀kan kí ní ọwọ́ ara orí ìjímèrè ọ̀bọ monkey ìjímèrè kan tó fẹ́ lò orí ọ̀bọ wọn lórí ọmọ tuntun ni. ọ̀bọ orí ìjímèrè tí wọ́n ó ti yé mi. wọ́n lórí ọmọ tuntun ni pé àwọn sọ pé olórí ọmọ tuntun ni ọmọ ọdẹ lórí ọ̀bọ gbogbo ìwé rẹ̀ gbogbo ẹ̀nà kó kí ni ìwé ní í ṣe gbogbo ìwé gbogbo ẹ̀nà kó wá sọ̀sọ̀ gbìn wọ́n kàwé dè kí ẹ̀ fi gbé léyìí fún àwọn náà nǹkan ara wọn náà bàjẹ́ o láti wọ́n dẹ̀ ta lọ síbẹ̀ títí ó tó ń gbà lọ́wọ́ rẹ̀ ṣe kéré mi jọ náà lórí orí ìjímèrè sọ́gbà tó gbà lọ́wọ́ ẹ̀ mílíọ̀nù mà ní tó láwọn kò bá kọ́ ṣe ìwúrú nǹkan yẹn you don't need all this níta àwọn pé àwọn tó ń ṣe òótọ́ ń bẹ àwọn tó máa ń ṣe aburú wọ́n wá àwọn aláburú ẹ focus aláburú ẹni pé eléyìí kò ní pé kí n sáfẹ́ gbó lọ́wọ́ rẹ̀ ṣáà ṣé mo à ń try but ntẹ́yìn mọ̀ ok ṣé mo mọ̀ pé jẹ́ fún níṣẹ̀yàn pupa ni kẹ́lẹ́ bẹ̀rẹ̀ kọ́ni ọ̀bá yẹn ti dúdú jù kí ẹ máa pàfẹ́ ládùú bí àrùn fún yàn ṣé wọ́n dá a mọ̀ pé kíní yìí a mọ̀ o ṣùgbọ́n àṣà mọ̀ àṣà bá a ṣe ń ṣe nìyẹn kò dé dá
kò yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ then ní orí sensitization tí mo wà lórí ẹ̀ náà a lot of times náà inú mi dùn pé òṣèré oríìtage ni bàbá náà inú ẹ̀ náà bí ẹ̀yìn náà sí now a lot of things tí àwọn oní film ká tó pé àwa oní films tí a máa ń ṣe òun náà ló pọ̀ nípa ká máa create misconception nípa ìṣẹ̀ṣe òun ló máa wá fún a lot of people irú àwọn agbófinró wa and generally everybody society at large tó máa fi ojú negativity wo ìṣẹ̀ṣe òun ló máa fi di pé èèyàn gbé ọṣẹ kan tíyàn kan rí á ní ritualist ni tó bá ṣe kinní kan ó yọ lọ ra ikú lẹ́jà tó fẹ́ fi ṣe wọ́n ní ó fẹ́ ṣoògùn ritualist gbogbo àwọn kinní yìí náà dẹ nínú movies náà especially bíi kí wọn ní babaláwo ló ṣèkà fún pastor ló gbà á là babaláwo ló ṣèkà fún àfáà ló gbà á là gbogbo àwọn kinní yẹn misconception àwọn nǹkan wo lẹ́yìn oníṣẹ̀ṣe ń ṣe láti rí wípé ẹ̀ ń correct àwọn misconception àwọn impressions. ìgbésẹ̀ yẹn wà lórí ẹ̀ tí mo rántí ọjọ́ táwọn ní fíìmù dálẹ̀ olóòtú ẹ̀ pọ̀ jù wọ́n kó bá ìṣẹ̀ṣe ilẹ̀ àbá wọn gan tí mínú wọn tí ò bá dẹ̀ padà ń bẹ̀ ọjọ́ alẹ́ wọn ò lè dá o ìtàn ṣe ọ̀pọ̀ jù ló mú kẹ́lòmíì ẹlòmíì tó ní fíìmù ló ń wò tó ṣe pé wọ́n mọ̀ ṣe báyìí nìkan lọ wò wá ìlú kẹ̀kẹ́ kan ẹlòmíì tó débi tó níyan ẹ̀yìn ò ní tó ṣe padà lọ gírí kí wọ́n bá yẹn sọ̀rọ̀ ni ibi ní fíìmù ló ti rí tó máa gbé mi rọ̀ tó pè yàn wá báyìí tó máa rí lára ògiri báyìí tó máa wo gbogbo nǹkan yẹn inú fíìmù ló dá gbogbo àwọn nǹkan yẹn lẹ̀ inú fíìmù ẹlòmíì tó wò nínú fíìmù yẹ mọ̀ wá kí lójú ayé ní ìṣẹ́wọ̀n this year àbí last year àwọn ìṣẹ̀ṣẹ̀ assembly àjọ ìṣẹ̀ṣẹ̀ assembly a ṣe retreat a fẹ́ ṣe retreat ẹ ní Ìbàdàn University of Ibadan ṣe kí ni wọ́n gbogbo àwọn ìjọta ọ̀hún wà bẹ́ẹ̀ o báyà méjì ẹ̀mẹ́ta lọ́wọ́ pé lórí ká ṣe retreat lórí ìṣẹ̀ṣe pé àwọn nǹkan mi tẹ́ ń ṣe ilé yìí kò right àkùrẹ́ mẹ́mbà nígbà tí Fẹ́mi Adébáyọ̀ tó fẹ́ ṣe fíìmù tó sọ fíìmù Ògùn Dábìrì tó pé ó tán jagunjagun tàbí agẹṣikólẹ tẹ́tẹ̀lẹ̀ àwọn la pè abáfà ló fi change ẹ̀ Ògùn Dábìrì ló fẹ́ sọ fíìmù yẹn. ok agẹṣikólé ó sọ dáṣẹ agẹṣikólé Ògùn Dábìrì gangan ni ló fẹ́ pé ló pe ojú fíìmù yẹn. shout out to Fẹ́mi Adébáyọ̀ kí ló tẹ́ fi bá fà á tó fi kí ló ṣẹlẹ̀. Ògùn Dábìrì odùfá ni Ògùn Dábìrì Ògùndá àtòríṣe Ògùndá ọlọ́lá nítorí tó wá fi ṣe kálukọ́ mọ̀ pé Ògùn Dábìrì olè ní òyìnbó náà fi ń jà two thirty things Ògùn Dábìrì ṣe olè. àwọn onítọ́ máa ti dá fún Ògùn Dábìrì fún yàn. gbóná ọ̀dọ́kọ́ lọ́mọdé ilé ní. ó lè ní àwọn kan tó máa sọ fáwa nìyẹn. Ògùndá ọlọ́lá Ògùndá àtòríṣe kálukọ́ ló ní nicknames tó ń jẹ́. bẹ́ẹ̀ni. Ògùndá àtòríṣe òun náà ní Ògùndá àtòríṣe òun náà ní Ògùndá ọlọ́lá. báwo ló ṣe wá connect mọ́ olè. ṣe rí ẹ̀wọ̀n lẹ́hìn pé ẹ̀rọ máa pa Ògùndá bèdè olè kí ló lè jẹ olè. Ògùndá ọ̀tọ̀ ni Ògbè Ògùndá Ògbè ni Ògùndá Ògbè lóde Ògùndá bèdè. èdè sọ sẹ́rí ìgárá àwọn tó jẹ́ pé wọ́n kọ́kọ́ jẹ́ bí ìgárá ní kékeré tó ń pàtàkì bọ̀ wálé ayé gbogbo wa kátátá gbogbo ẹ̀ tí máa rọ̀ wá sílé ayé náà máa ń dáfá ikú ó dáfá pé láyé tó ń lọ yóò àrùn dáfá nítorí lọ yóò fó dáfá ìgárá ni ìgárá ọmọ alára gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti òfò àwọn látàwọn làwọn fẹ́ máa fi ogun jà àyàn Ifá tán dájọ́ náà ni Ògùndá àwọn Ògbè. Ògùndá Ògbè náà dá ó sì pé ẹni tí láwọn ń lọ yìí àwọn lọ sí bá àwọn sáàkókò nìkan rúbọ tẹ́mẹ́tẹ́mẹ́ láti pẹ́ bá lábẹ́ bá rúbọ ẹ̀bọ̀ sáà rú pé àwọn ọmọ wọlé èèyàn wọn ò rúbọ pé ká má mú àwọn. kò tó torí olè ní títí tán ni ọmọ bá wọn fi mọ̀ pa. bẹ́ẹ̀ni. ṣẹ́mọ̀ so à ń wo fíìmù àwọn òyìnbó dáadáa
àwọn fíìmù Indians dáadáa ẹ lè rí Indians báwọn òyìnbó kan àṣà wọn kan fi ṣe bàjẹ́ nínú fíìmù láyé wọ́n tó panlé ń bẹ̀ ni. bẹ́ẹ̀ni. tiwa ẹ̀ ní ìkan ló yàtọ̀ gbogbo tàbí wúmà yọ lọ́ba lọ rẹ̀ wọ́n sì wà ṣé Ìdòwú Lancet Ìdòwú Táíwò Lancet wọ́n ṣe English film wọ́n ṣe bá fi wọn Ìdòwú Táíwò Lancet tàbí nìkan ló kọ́ wọn. Lancelot àwọn English. ìlú òyìnbó náà gbé ń gbà Yorùbá ni wọn. Okay. wọ́n sì fi wọn lóyìnbó wọn mo wo tàbí wọn náà wọ́n tó ní táwọn fi ń ṣe Yorùbá fi táwọn dé táwọn bá wo ní script tẹ̀sán lẹ́ẹ̀kan ni pé wọ́n fẹ́ ṣe ilé babaláwo wọ́n lọ gbèsè náà làpà wọ́n ṣe délé aláàfáà wọ́n ṣe dẹ́gẹ́rẹ́ wọ́n ṣe pásítọ̀ wọ́n ṣe túnṣe àwọn awúbaláwo wọ́n fẹ́ babaláwo wọ́n lọ fi wọ́n yọ̀ wọ́sọ gbogbo ẹ̀ ní wọ́n á torí sísè kan kílẹ̀ rí sísè tí ń kan ti ń rororo níbi nìsín. Babaláwo á kun kìíní dúdú nínú fíìmù wọ́n wọ bí agbádá tí ó ṣe kìíní nínú fíìmù. níbi ìsìn kílẹ̀ rí sísè tí ń rin. kò sí nǹkan kan tó ń rin o. so those are the things wọ́n máa ń sọ wípé pé àwọn ò láìkì ẹ̀ mo gbọ́ sábẹ́ ìwọ̀n máa ń wá ọlọ́jà mi wọ́n gùn pé ó láwọn ò láìkì ẹ̀ wọ́n ṣe wọ́n kò sí kí wọ́n kà sí pé ojú ọmọ pọ́nyàn ilẹ̀ bá babaláwo wọn wá ṣiṣẹ́ fún ọ̀là òde nǹkan òde ẹ wá gbé nǹkan kan ti pé n tán ṣe fún oníwọ̀n á gbé inú ilé tó gún létí ọmọ rẹ̀ kó láyà rẹ̀ ń kú bọ́lá ṣe báyìí ìwà ìdẹ́sọ́dọ̀ àfáà pásítọ̀ wa ẹ kí lọ tọrọ nǹkan lọ́wọ́ èṣù. ẹ̀mí burúkú kan ń bẹ nílé. òṣìṣẹ́ bá fún ọ èṣù ọgbà ẹ wo nǹkan yẹn. ṣé kò rí bẹ́ẹ̀ ni. bó ló ṣe rí bẹ́ẹ̀. torí anything tó bá ti jọmọ èṣù báyìí evil ni nǹkan burúkú ni. èṣù tàwa kì í ṣe evil. èṣù kì í ṣe Satan. èṣù tó ṣe Satan. Okay. ìṣòro Satan àwọn ti mọ tí wọ́n ti dé lẹ́yìn Láàróyè ìyẹn èṣù ẹlẹ́gbà ìṣúná ní jẹ́ ẹlẹ́gbà Láàróyè òun ẹlẹ́kùn sunkún ẹlẹ́kùn sunkún Láàróyè èṣù jẹ́ Láàróyè èṣù ni tí gbogbo àwọn èèyàn bá dàbí èṣù ayé ọ̀dàjù báyìí lọ. bíi ti bá wo. èṣù lọ́dà èṣù náà sì ju. èṣù evil ló máa ń sọ fáwọn pé. èṣù ìdálẹ̀ yẹn èṣù ìdálẹ̀ o tí wọ́n máa ní sẹ́rí gbogbo nǹkan láyè yìí tí ajé bá ń wáyẹn bọ́ra tó di ọ̀rọ̀ wá sílé ayé yóò pàdé èṣù gbogbo orí tí bá ń kọjá báyìí lórí tàmẹ́ta gbáǹsà aláyé tó àti sọ́run èṣù ló wà ń bẹ̀ tí kú bá ń lọ ìwọ kú bo lọ ń lọ ìlànà ìlú lọ pàdápàdá ọ̀dọ̀ ìdánwò gbà kọjá tí bá lórí ẹ̀dẹ́ gbogbo kéèyàn máa yẹra rẹ̀ wò tó bá dáfá ẹlọgbẹ́bọ̀ fésù ẹwọ́n tẹ́lẹ̀ rú eku méje tẹ́lẹ̀gbẹ́ fésù yẹn kò ní gbà nǹkan lọ́yẹ́ kó lóun ò gbà nǹkan. bọ̀dàbí àwọn èèyàn tán yẹn máa dupò tó fẹ́ fún nípò yẹn gbé wá ṣèṣì ní fún nípò tó fẹ́ fún. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n èso tó wá gbà nǹkan lọ́wọ́ yín. ó máa dì ní. ẹbí náà kọ́lẹ̀ lásán kí wọ́n ti kú bá lẹ́gbẹ̀ẹ́ lọ́nà ọ̀pọ̀lọpọ̀ ara o ikú jókòó adẹ tó fésù yóò sì fún bẹ́ẹ̀ ikú ìjà ẹni kó tó pa ni ìgbẹ́ náà ọ̀nà fọ́ọ́rí ń tọ́jẹ yóò kì í jẹ́ kí pèsè ọ̀pá yẹn tí ajé bá ń bọ̀ tí ajé wá wáyàn bọ̀ wá ajé ní wáyàn bọ̀ ipò kan tó máa tọ́jú wáfẹ́ nígbà lọ bẹ̀rẹ̀ ìrìn kan ń bọ̀ wá bọ̀ kọ́ bá ṣe gbé rẹ̀ fẹ́ lómìn àwọn èèyàn tánà dí èèyàn tí wọ́n bẹ̀sùn sóní ara o ẹni tí ó lo rere o ẹ mọ́ gbẹ̀fẹ́ lómìn o agbẹ̀fẹ́ lómìn ìṣòṣe ṣẹ̀ṣẹ̀ rí lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe mo máa láìkí máa bá ẹ̀yin oníṣẹ̀ṣe sọ̀rọ̀ torí ẹ máa ń oríṣiríṣi nǹkan táwọn èèyàn ò mọ̀ wrong impressions táwọn èèyàn ní mo máa ń láìkí kí máa bá àwọn oníṣẹ̀ṣe sọ̀rọ̀ kán lè máa ṣe àwọn clarity dot like gbogbo àwọn nǹkan tẹ kàálẹ̀ yìí then ká dé máa sensitize àwọn èèyàn even our system political system ó yẹ ká máa sensitize wọn pé kó ìṣẹ̀ṣe ò kí ń ṣe negativity bí a ṣe máa ń portray ẹ̀ so nínú ọ̀rọ̀ ìṣẹ̀ṣe òun náà sì ní pé ọ̀rọ̀ ifá ṣẹ́fá nǹkan tó máa ń bá fún mi ti máa wò pé ok tí wọ́n bá fẹ́ ṣẹ́fá mo bá àwọn kan sọ̀rọ̀ wọ́n ní tí wọ́n bá fẹ́ ṣẹ́fá èèyàn gbọ́dọ̀ ní tó bí abẹ́ ẹlòmíà ní 1 million ẹlòmíà ní 2 million ẹlòmíà ní 3 million láti ṣe ifá wọ́n pé kí ló dé tó wá wọ́n tó yẹn kí ló fà. ṣe rí nítorí sẹ́yìn kẹ́yìn kò sẹ́lò mi. Nàìjíríà tá a wáyé kí ni ọ̀wọ́n. kò sí nǹkan tí ó wọ̀n. èèyàn gan wọ́n sẹ́yìn èèyàn gidi ọ̀wọ́ pọ̀
ṣe rí àwọn ọmọ pẹ̀kẹ́ pé tí ọkọ máa ṣe tẹ́jú sí ok business tẹ́yìn bá ṣe ẹ̀lẹ́mì ẹ̀lẹ́dẹ́sí business kankan náà sí kẹ́yìn yóò lọ náírà ń bẹ̀ bẹ́ẹ̀ni kẹ́lẹ́ mi rí 150 bẹ́ẹ̀ni kẹ́lẹ́ mi sì rí 80 náírà ń bẹ̀ tó bá ṣe mọ iṣẹ́ ṣe sí ni but ṣe rí ìfásitẹ̀ fún yàn ẹlòmísọ̀ ẹ̀ tẹ̀básọ́dọ̀ mi tẹ̀básọ́dọ̀ èèyàn mi pé bẹ́yẹn appearance máa ń sọ pé bá ṣe mọ́ sí sọ fún pé yẹ báyìí náà lọ́rẹ̀ mú wá ṣùgbọ́n aláti tẹ́fà 115 náírà rí 150 àti 200,000 náírà rí bọ̀ ní ìsìn ewúrẹ́ nìkan ní ìsìn ẹ bá fẹ́ ewúrẹ́ ọdún tà ní ìsìn ewúrẹ́ 80,000 náírà bẹ́ẹ̀ ìtẹ́yìn ó sì nǹkan ọjọ́ mẹ́ta nílé èèyàn pẹ̀lú gbọ́ ẹnìkan sì rẹ̀ kì í da Ifá tẹ̀ èèyàn kan kì í da Ifá tẹ̀ ara o yóò pe àwọn babaláwo láti wọ́n wà tó lè fẹ́ torí èèyàn sí ni tẹ́wàá jọ ṣe nínú owó tó bá fi yẹn ọjọ́ mẹ́ta náà wọ́n fi láti máa jẹun láti máa mu tọ́mọ́sì tó ń lọ ẹni tó fi lélẹ̀ fọjọ́ mẹ́ta tí kò ní mowó lọ lé amowó lọ lé tó kù lé ọjọ́ mẹ́ta tó délé sí àwọn ní ẹ̀káàbọ̀ ọbẹ̀ ti tán lé o kọ́ wá ní sáàndà ní sùn mo ti dé báyìí ná àṣírí ó bò ṣé ìyàwó ní pé fútìrì tẹ́ ti lọ ẹ̀wà mú kankan bọ̀ ṣé ìmọ̀ náà kò bójú mu wọ́n ká àwọn ìyàwó náà ní pé ẹ̀ máa ṣe díẹ̀ díẹ̀ bọ́ inú tó gbọ́yàn lórí ìdánwọ́jù láyé Ifá títẹ̀ ni tó nínú ẹ̀ nǹkan mi ó ti yọjú láàrin tẹ́ẹ̀tù bọ́jẹ́tì tó máa yẹ àwọn torí ẹ̀mọ̀ ọmọ dáfá wọ́n dáfá agbó wọ́n ìgbódù wọ́n rúbọ wọ́n dáfá tọ́kọ́kọ́ tó lọ wọ́n dá Ifá dáwọ́ mi wọ́n lọ wọ́n rà kẹ́ tutù wọ́n ìbáyẹ̀ ní kẹrẹ ẹran kẹrẹ mẹ́kànlá àwọ wọ́n rà lóúnjẹ láàárọ̀ ọ̀sán talẹ́ ẹwọ́ sáfẹ́ lọ gbọ́n kan ẹ̀sìn obìnrin àtẹ́nìsì kò mọ̀ sóbì ọ̀dẹ́ náírà máa bẹ́ẹ̀ni náírà gbogbo nǹkan bí àwọn kò lè gbówó lè sí kókó ápù ó láwọn materials kan tó máa rà fi ṣe nǹkan nǹkan mú àtẹ́sẹ́ nínú èròjà afá pé ẹlẹ̀ máa rí ní Òṣogbo tẹ́pẹ́ ìbàrẹ̀ ẹ̀ṣẹ̀ náà ẹ̀bá rí ńlọrin owó náà ni wọ́n mú lọ bẹ̀ so kò bọ́ sí pé iye títí mẹ́fẹ́ta fún Davido ìmẹ́pọ̀ Davido kọ́ nígbà lọ́wọ́ yín o bó ṣe rí nù tọkàn bá tẹ́jú tí èèyàn bá Davido wà lọ́mọ fẹ́ tẹfá níṣẹ́ àbá fẹ́ tẹfá tí wọ́n rẹ̀ fi mú ọ̀fọ̀ ìtàsán 1 million wa láìláì tí mo mọ̀ pé èèyàn ńlá ni so òun náà sì pé ẹni tó fẹ́ ṣe kẹrẹ́dọ̀ rẹ̀ yìí dé fọ́ lówó ńlá irú fa yìí níṣẹ́ kò ní táwọn wọ́n kìkìkì fa nígbà tí ẹfì tí bá ṣe bẹ̀rẹ̀ àwọn babaláwo tó wà wọ́n kì fa rẹ̀ gẹ́dẹ́ fún ṣé mọ̀ so kálukú lọ́run ló ṣe ẹlẹ́mí wà tẹ́lẹ̀ pé gba 1 million ẹlẹ́mí 1.5 million then bí o bá ṣe pọ̀ lọ́dọ̀ èèyàn sí náà tó mọ́ tó mọ́ vitamin orí ẹlòmí orí elérò ni ó lé pàtó dé báyìí ẹ̀ntẹ́ expect gẹ̀rẹ̀ wáyé wá bẹ́ẹ̀ni pé sọ wà lẹ́ àwọn èèyàn tó dé àndọ́gbọ́n fánà ní ẹ̀yẹ́ máa lọ ẹ̀yẹ́ bá láwo tó lọ sí dòtí so nígbà tí ẹ ti dàgbára àwọn ẹ̀rọ wọn sọ but owó sọ owó 400,000 bóòlẹ̀ ìmẹ́wọ́ ó ṣe pín sàtàní pé kéèyàn tẹfà gan àwọn èèyàn sábà rí owó ń bẹ èrò owó ń bẹ because àwọn logistics àwọn kàmí miscellaneous àwọn kan tẹ́ expect ó máa ń jáde sáyé lọ rà wá tẹ́lẹ̀ sí lè bè owó lọ́wọ́ rẹ̀ mọ́ mo tẹ́ bá báyẹ̀ kan bí i tẹ́ pé oúnjẹ wá wò báyìí pé ó ń tí owó tó fẹ́ náà lẹ́tẹ̀ mo ní pẹ́ ní bàtọ́ sí ń lọ ó sì bòmí lówó sí pé òun rí pé lọ́tọ̀ ń tẹ́ ẹ ti gbogbo ẹ̀ àkókò kalẹ̀ tó ní pé ó ní nǹkan tẹ̀ ti rí ó sì bòmí lówó. Mò ń wo bá ṣe débí mò ń wo gbogbo àwọn adé nìyàn àbí. ilé orí nù. ilé orí short ṣé òun rí. ok ilé orí nìyẹn. mo tún rí èyí tó tún wà lórí. àgègé nìyẹn. ṣé òun rí àmàmú. gẹ́nu. gègé nìyẹn. iṣẹ́ fákan. ok. àgègé nù lẹ́múlága.
torí àsìkò kò dẹ̀ kí n ṣe last time tí mo máa wá síbí báyìí ní anytime tí máa tún ti wá sí Òṣogbo máa tún dọ́dọ̀ yín fún àwọn ará ilé tó máa fẹ́ reach out sí yín ní nọ́mbà yín tàbí social media handle yín ẹlòmíì lè fẹ́ pè yín ló fẹ́ yẹ nǹkan wò tàbí nǹkan kan. Mo kí gbogbo ará ilé Ọlọ́run níjọ́ bàjẹ́. Àṣẹ. Gbogbo àwátá àníkú kékeré. Àṣẹ. Ẹ̀mí wa ogun. Àṣẹ. Àníríkú ọmọ. Àṣẹ. Àníríkú aya. Àṣẹ. Ikú nípa àwọn ẹ̀gbọ́n wa tó wà níwájú. Àṣẹ. Àrùn àṣà àgbótọ̀ wà lẹ́yìn. Àṣẹ. Gbogbo àwátá ẹ̀mí wa ogun. Àṣẹ. Àgbò àtọ̀ ọ̀nà fàóṣì ọ̀nà ìrẹ́gbòsì fún wa. Àṣẹ. Ẹ jẹ́ kí a máa yẹra wa wò. Ẹ máa ṣe ìbéèrè ara yín. Àlẹ́mọ̀ púpọ̀ àjọkú. Àṣẹ. Ẹni tí wọ́n ń gbé, àwọn tí wọ́n ń pa, àwọn tó ń jù sẹ́wọ̀n orí ẹ̀dá wa kò ní fi tẹ̀lé kankan sí nínú wa. Àṣẹ. Àwọn tagídí ọ̀tọ̀ ń ní táwọn rere yọmọ rí bí kú lórí wa. Àṣẹ. Ọ̀fàfà yóò máa fare wá fún wa. Àṣẹ. Tí ẹ bá fẹ́ pè ká bá ń ṣe ìdáfá ẹ̀yẹn ló kọ̀ 070 30 75 0675 nọ́mbà mi nìyẹn. Social media and doing. Ẹ bá jẹ́ mi ní Pic2 ní Pic2 ní Instagram. Okay. TikTok mi ní ọba onílé ìka ní TikTok mi àti Facebook mi ẹlẹ́ọ̀bọ̀n Dani Ogun Faniyi ní Facebook. Ẹ̀yin tí wà nílé ẹ ti rí bí ó ṣe lọ ní orí ètò ọ̀kan gbòógì lára àwọn babaláwo ní ìlú Òṣogbo àwọn ni babaláwo Ifáníyì Ẹlẹ́bùúbọn ọmọ bàbá Ẹlẹ́bùúbọn àwọn ni ẹ̀wò níkàlẹ̀ tán ti fi ọ̀rọ̀ oríṣiríṣi tán ti fi bọ́ wa ní ọgbọ́n ìmọ̀ àti tán ti fi bọ́ wa ní orí ètò a lot of misconceptions tí a clear níwọ̀n bàtà ara clear yìí náà mo mọ̀ pé because we will keep lending our voices títí a lot of people máa mọ̀ pé okay ìṣẹ̀ṣe ò kí ń ṣe negativity kìnì kan báwọn èèyàn ṣe máa ń rò ó àwọn ọmọ yín kan tán bá lọ school ṣé wọn kì í wò pé ọmọ awore. Nǹkan ti yàtọ̀ nsìn because a ti lọ sẹ́rẹ̀ àwọn schools àwọn schools tó wà fún problem jù ní àwọn government schools àwọn private school gan wọn ní problem but àwọn government school ní àjọ kan ọmọ kan fi ìlẹ̀kẹ̀ sọ́wọ́ teacher yẹn bá ní kó dá ìlẹ̀kẹ̀ yẹn ìlẹ̀kẹ̀ Ifá sọ́wọ́ wọn ni kó já àwọn ò lè já o sì máa dá lẹ́kẹ̀ wọ́n lè dá kó já pé kí náà ọwọ́ àdúrókọ Jésù dálẹ̀kẹ̀ ọwọ́ rẹ̀ ewu túnmọ̀ ẹ̀ ọmọ ẹbá wálé bá pè mí bá lọ síbẹ̀ ọmọ yín ni ó máa wò mí ni wọ́n mú ọmọ wò mí ni wọ́n kọ́ fáwọ́dọ̀ mi wọ́n á fi sí skul bá débẹ̀ ẹgbọ́ kí ló tẹ́ ní kọjá kí ní ìtàmọ́ná kí nílé náà wójì dáàbò sórí ẹ̀tẹ̀ ní kó tó ń lé mọ́ rí yẹn kó náà sípò ilé tó wá fi ọwọ́ wọn ni kọ́wọ́ lọ fi gbáyàn ṣe fi lẹ̀kẹ̀ sí yíbò lẹ́yìn ni wọ́n lè fi lẹ̀kẹ̀ gbáyàn ẹgbẹ́ ọmọ bẹ̀rù ẹgbẹ́ mi ní ọ́ tí gẹ́gẹ́ lẹ́yìn ṣe ẹ má ṣe báyìí mọ́ kó ò ní kúta ṣe yẹ ní ìdẹ ẹni kíní kan kankan fọwọ́n kọ́ta òní kò ní í já o kò sí kankan tí ó sì fi ṣe yín sẹ́yìn ẹ̀yin ẹ̀wà ọ̀yẹ́ pé tàwa fẹ́ ṣe wedding nìkan là ló lẹ̀kẹ̀ ní ìsìn tàwa fẹ́ ṣe wedding àwọn sòkò àgbà náà gbọ́dọ̀ ẹ̀kẹ́ ọ̀run ilẹ̀ ẹ̀kẹ́ ọ̀run lẹ́wà lọ́wọ́ ẹnìkan míì ni. lẹ́ máa sá bí ìgbà tó fẹ́ ṣe wọ́n ní jàǹbá. tí ò ṣe ọmọ yóò lè darí ẹ̀kẹ́ ọwọ́ rẹ̀ o. so torí àti lọ sálà àwọn schools àwọn gọ́ọ̀mẹ̀ntì fún pé kíní yìí àfẹ́ ọmọ tí ó bá ṣe kíní ẹ̀yọ́ òṣèlú nìkan tó fi kankan gbáyàn tí ó fi kankan sẹ́yìn kankan ẹ̀fà wa náà ní pípẹ́ jẹ́ ẹ̀fà wa náà èèyàn ní á bájọ́ ń dìbò ni ọmọ ilẹ̀ sí làwa náà. tẹ̀lé ń san tax tẹ̀ ń san owó orí. pé ní pípa tí ìjọba fa nílùdé tó fa nílùdé wọ́n ń bínú. Arẹ́gbẹ́lẹ́kọ́ Ọ̀ṣun ṣe ti bẹ̀rẹ̀. Ọ̀ṣun state ló kọ́kọ́ bẹ̀rẹ̀. yes Arẹ́gbẹ́lẹ́ alábàbà tó sọ́sẹ́ náà. ìṣẹ̀ṣe dé. yes Arẹ́gbẹ́lẹ́kọ́ fa nílùdé. mùsùlùmí gba abúlé bíi mẹ́ta náà ń gbà. bẹ́ẹ̀ ni lọ́dún kìsẹ́nì gba bíi méjì àti mẹ́ta náà àwọn náà ń gbà kí ló wá dé Arẹ́gbẹ́lẹ́ fa ní kan wọ́n sì bọ́ rédíò wọn tuntun bú gómìnà ó ṣe fún nílùdé téèyàn bá jẹ òpònú ayáde pé àfihàn tara ẹni nìkan
àníbẹ̀rù Ọlọ́run lọ́kàn ẹ̀dẹ́ ìsìn Ọlọ́run tẹ́ bẹ̀rù ẹ̀yin gba mi mẹ́ta mẹ́rin ọwọ́ àwọn kan níkan lẹ́yọ̀kan yẹn complain ó tún bínú. Èkó náà ti ń ṣe Èkó tí ń ṣe ń sìn àwọn ẹ̀kọ́ láti 2 years wọ́n ṣe bẹ̀rẹ̀ àwọn tí ń bẹ̀rẹ̀ láti 10 years ago 10 years ago. táwọn ti fa ń lu dé àtìgbà yẹn náà nísìn àwọn ìjọba yóò tó tẹ̀lé wọ́n dẹ̀ wọ́n follow ẹ̀ ń follow ẹ̀. August 20 wọ́n follow August 20 ni. dátó bẹ́ẹ̀ sí nísìn báyìí last week la ṣe ìṣẹ̀ṣe olúfà àgbáyé nílé Ifẹ̀ Ifá ilẹ̀ Yorùbá ń sìn a ṣe bẹ̀rẹ̀ ọdún tuntun tí a ní oṣù kẹfà ní happy new year nísìn ẹ̀mà ní wáyé ẹ̀mà alágbàdo tuntun iṣu tuntun èrè tuntun nǹkan tuntun ó máa jáde new year ilẹ̀ Yorùbá June ní kò kí n ṣe January 1st. tèbónù ìwáwọ̀ èbó ló gbé yẹn wá bẹ́ẹ̀ ni. èbó ló wẹ́rẹ́ first wá ilẹ̀ Yorùbá gangan tá oṣù kẹfà lọ́dún tuntun ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ táwọn àmọ́ rí àgbàdo tuntun ó jáde iṣu tuntun ó dé gba àwọn kankan èrè tuntun tó máa jáde ní àwọn táwọn ẹmọ rí ọdún eégún gbogbo àwọn ká máa ṣe ọdún gbogbo àwọn òṣìṣẹ́ àwọn táǹgbà yìí. ìyẹn gangan ní ọdún New Year Yorùbá tó yẹ kó jẹ́ general ká máa ṣe dáńtẹ̀lé kàlẹ́ndà lóyìnbó ni ẹ bá wo China ọ̀tọ̀ níyà tiwọn. bẹ́ẹ̀ ni. nísìn àwọn mùsùlùmí ẹ̀kọ́ tó gba olùdé tiẹ̀ wọ́n pè ní jíra kàlẹ́ndà tiwọn náà wọ́n ṣe kéré jà 14 15 20 tán ṣe. bẹ́ẹ̀ ni. tiwa ń kọ́ nílẹ̀ Yorùbá tiwa ń kọ́. kàlẹ́ndà tiwa ń kọ́. we have it but wọ́n ti neglect ẹ̀ tòyìnbó wá là ń mú lò. ẹ jẹ́ ká tún touch nǹkan kan ká tó rábẹ̀ tó pápápá ẹlòmíì a máa wá ọmọ for many years kò ní rọ́mọ tó bá wá sọ fún pé ní ìdílé yín ó máa ní òòṣà kan tó ń bọ ń bẹ̀ for instance wọ́n máa ní kẹ́lòmíì lọ bọ Ọ̀ṣun kọ́ṣun lè fún ní ọmọ àwa ní God forbid tó bá ti wá sọ God forbid yẹn bóyá tí kìíní ẹ̀ bá ti wá ń persist tí wàhálà ti ń ṣẹlẹ̀ lórí àìrọ́mọbí yẹn a wá lọ ṣe IVF ẹlòmíà ṣe surrogacy wọn kì í mọ̀ pé scientific technology ni IVF tí àwọn lọ ṣe ìṣẹ̀ṣe náà ní títí wọn ká ní pé ó ṣe pé ká ní pé lọ bọ Ọ̀ṣun yẹn ni ìrọ̀rùn ni ọjà sí. àlàyé wo lẹ lè ṣe lórí ọ̀rọ̀ ṣe rí àwọn èèyàn wa abájọ́lẹ̀ Yorùbá a fẹ́ràn káníkíní yìí ó ìlú òyìnbó ló ti wá ẹni abínibí kì í wù wọ́n ẹ̀rẹ́ ní yá wọn lára àdébá fún ìwọ̀ ọ̀dẹ̀rẹ̀ tí alábàárìn ẹja títí tá a bí wa mọ̀ kì í wù wá dẹ̀ ń ṣe rí aṣá àti ń rí dáadáa kóbìnrin mi tẹ́ pé kò rí oyún ní ìmí jẹ́ pé ààrùn ni ìjò lóyún ẹlòmíì ìlẹ̀kẹ̀ físídì ìlẹ̀kẹ̀ yes ọmọdé náà ọmọ ẹlòmíì díngí kéèmẹ gómìnà máa wo díngí báyìí díngí máa wo òwúrán mírọ̀ báyìí yes ọmọ wo dínà ọmọ kóbìnrin máa tó ẹ̀ṣọ́ sára máa lo góòlù wàsórí wàsọ́rùn yẹn ọmọ dínà ọmọ bíi ti báwo. Ifá máa ń sọ nínú Ọ̀yẹ̀kú sídìí fani Ọ̀yẹ̀kú dèpè lẹ̀kẹ̀rùn adáfún ìyàlódé Ọ̀yọ́ ẹ̀kún ọmọ ní sun pé eléyìí bá mo tó dáa fún ìyẹn pé fákóbìnrin yìí tí wọ́n fẹ́ ojú ọmọ ń pa ẹ̀wọ̀n ọmọ wá pé ìlẹ̀kẹ̀ ń bẹ́ǹdì ẹ̀ ìlẹ̀kẹ̀ dí rẹ̀ yìí ìyẹ kí ọmọ yìí tó kọ́ rẹ̀ pé kọjá kóòdè kan kó sórí ẹ̀bọ̀ ọ̀rú. ìlẹ̀kẹ̀ tèmi láìkì tó jẹ́ pé mi ì lè ṣe kí bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ díẹ̀. tí máa róbìnrin tí ò filẹ̀kẹ̀ sí di èmi ò kí ń dọ́dọ̀ ẹ̀ tó bá ti filẹ̀kẹ̀ yẹn síbẹ̀ ìbẹ̀lẹ̀ mi máa ń ranjú mọ́. ẹ̀mẹ́lá kóbìnrin doyè ẹ̀kọ́ doyè ṣé wọ́n ọ̀sọ́kùnrin kóbìnrin doyè sí di ogun rẹ̀ ọ̀bọ̀ sódoyè. ojoyè sílẹ̀kẹ̀ yẹn wà ń bẹ̀ kó máa. gbogbo obìnrin kọ́. gbogbo obìnrin ẹlòmíì lè lò ó ẹlòmíì kò lè lò ó. ilẹ̀kẹ̀ ń kó bẹ́ẹ̀ lòmíì tí ó mọ̀. ọwọ́ ni kò sí bí wọ́n sọ ẹ̀yọ̀ fún mi náà ó ní ó sọ ìdẹ̀kẹ́ wá débi lóòótọ́ ìsìnkú rí àbí mo dédé ẹ̀bálẹ̀ Ifá lọ sọ pé ilẹ̀kẹ́ ń bẹ́ ń díẹ̀. gbà tó wá yọ ilẹ̀kẹ̀ yẹn. ọjọ́ ilẹ̀kẹ̀ yẹn ó ṣe tutù kò mọ́ lónìí tó fi lóyún sínú. wow. so
kóbi máa ṣe ẹwà kó máa ṣe gínígíní kó máa tó gbá tó àwo kankan báyẹn òun náà ìfá ní àwòdíngí ò ṣe fẹ̀rẹ̀gẹ̀rẹ̀ káfíńrí náà àmọ́dún ọmọ ẹni ní díngí ẹni bá kó obìnrin kan rẹ o yìí máa wo díngí gidi rẹ̀ kó bá wò má ọmọ ni kó sọ díngí. Ṣé àwọn tá a ti kó sọ ọgbó tá a máa dàbọ̀ ara wá kí pé àwòdíngí ò ṣe fẹ̀rẹ̀gẹ̀rẹ̀ káfíńrí náà àmọ́dún ọmọ ẹni díngí ẹni pé obìnrin kan ní pé ìmọ̀ ó bá wò pé yóò mọ̀ láàkó máa wo gíláàsì sáá. láti dé tí wò ẹni yóò jẹ́ kí ọmọ gíláàsì tí díngí tí wọ́n àwọn sàṣàṣàṣà yẹn kò jẹ́ kí àwọn ọmọ tó yẹ kó máa wò ó dúró. wọ́n wà ní díngí lè kọ́ lọ fọ àkọ́dàbọ̀ ara ògiri kó wà wò díngí mọ́ ọmọ yóò rọmọ bí. So ẹlòmíì sì rí màtà. Ẹlòmíì ò màtà kóbìnrin máa ṣe ẹ̀ṣọ́ àṣọrí góòlù kankan bákan náà ìmọ̀ dínà. Ẹ̀pà alábàkan bẹ̀rẹ̀ pé àwọn ẹgbẹ̀rún obìnrin míì náà ọmọ dínà ọmọ àwọn ẹgbẹ́ wọn ẹgbẹ́ rẹ̀ Ifá kan ló fáyẹ̀ náà tẹ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ pé obìnrin kan rèé o wọ́n rán láti òde ọ̀run wá sáyé bí kọ́ bá wọn ra nǹkan ẹbọ wá wọ́n ní kó ra pàdé mẹ́ta kó ra gèrèpá òkú ọ̀kan kó kàn rà ní àwọn ọmọ tó máa ń bí tí ó jẹ́ mẹ́ta tó padà ọmọ ìgbà pé wọ́n rán ọkàn wà ara nǹkan ó wá mú nǹkan lé ayé ni apàdà tó bá tún ti bí yóò ṣọ́ra yóò kú padà wọ́n máa fi náà bìkú àbíkú máa ń wà èmi máa wọ́n rán ṣẹ́ ni Ifásọ́nà odò fáyẹn pé obìnrin yìí kan ni wọ́n rán ní o bó ṣe wáyé pé bó ṣe pé ó dé àwọn tó jẹ́ àwọn òbí tán bí wọ́n jẹ́ òbí tán kí wọ́n jẹ́ mú tẹ́tẹ́ bá gbẹ̀ ọmọ ilé yọ padà o ẹ má jẹ́ ọ lọ ó sì bá ṣe àwọn kan oríṣìí nǹkan fún ọwọ́ adúró ọ̀hún sì náà wá ó ní ọkọ lọ́rùn tí ó pé kọ́ padà ìyẹn bá títí kọ́ padà kò wá nítorí ti ṣe kò jó yọ mọ́ ọkọ rẹ̀ wá mú ilé ọmọ rẹ̀ ọ̀tàǹkókó. ó máa tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ó tàbí ọmọ rẹ̀ kókó ó sàdọ́gba ń bí olórí ọkọ wọ́n títí kọ̀ọ̀rọ̀ ọmọ bíi kí ló dé nìkan àwọn adáfa ọmọ yìí ó yẹ kó tó bá ti pẹ́ wọ́n fún ilé ọmọ rẹ̀ ti tàǹkókó kí láwa wọ́n tutù là máa ṣe. ìtàn kọ́ wá ra yóò wà lọ rà tẹ́tọ́ la wọn kẹ́ àkọ́ díẹ̀ ìrìpá àwùkọ àkọ́jẹ́ kẹ́kọ́ rà kókó náà fi rúbọ tàbí mo tán wà dì níbọ wọ́n gbà wọ́n sì rúbọ fún nìyẹn tọ́jú ẹgbẹ́ sọ gbọ́nkọ́ ẹ báyìí lórí pé gbogbo tán kọ́ ṣe oògùn jù bẹ́ẹ̀ kọ́ sáyé fún ẹ kò ní lóyún kò ní abẹ́ ìfẹ́ mọ̀ bàjẹ́ ni kò ní ṣe irú bá wọn tọ́jú ọmọ kò ní ṣe kò ní ṣe fún ara tó bàbá tú ilé ọmọ yẹn pàtó pé tán ṣe tán ó ti jẹ́sẹ̀ yẹn so ètò tiwa ń bì ọ̀tọ̀ ni. àìmọ̀kànmọ̀kàn pọ̀ tó ń dá àwọn èèyàn láàmú. wọ́n ti fi ẹ̀sìn báyé jẹ́ wọ́n ti kó àwọn èèyàn kú tó yẹ káwọn èèyàn òdó káwọn èèyàn wọ́n ti kú wọn kú òun bẹ́ẹ̀. orílẹ̀ ẹlẹ́lòmíì awọ́mọwọ́mọ ẹlòmíì àti wàá bẹ̀rẹ̀ sí ní ṣe IVF a máa ṣe kíní yẹn a máa ṣe IVF bíi mẹ́ta mẹ́rin millions dẹni millions ni kó tó di pé ó máa dúró máa ti ṣe wàhálà so nǹkan kékeré ń gbà míì ló ń dín nǹkan mẹ́ta tó máa ń fà ẹlòmíì tẹ́ pé ọkọ tó fẹ́ ìṣọ̀kan tó jẹ́ bí wọ́n fúnra wọn o. mo ti rí rẹ̀ rí mo ti rí tẹ́ pé ọkọ tó fẹ́ òun náà ọkọ tó wọ́n ti títí wọ́n jọ lóyún fúnra wọn ó sì wọ́n kẹ́lá ìwọ̀n dáadáa ó sì wà wọn náà obìnrin yìí kì í ṣe ìyàwó rẹ̀ ó ní ìfẹ́ tó ń ti ní sí àbálọ̀ bí obìnrin yẹn ṣe obìnrin òun fẹ́ lọ́dọ̀ àǹtí òun lẹ́kọ̀ọ́ wọ́n sì yẹra fúnra wọn náà ọlọ́dọ̀ àǹtí rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ṣe títí mo sì ráwọ̀ obìnrin nílẹ̀ àwẹ̀ kanu téèyàn wọ ọmọ làbáyé tó dáàbò bẹ́ẹ̀ olóyún ni tó ń dín ẹ̀ẹ̀kan èyí tí yóò náà wà ní tó gbómi tó náà bóńdà tó ṣe tún rí kẹ́ tó náà dáàbò bẹ́ẹ̀ ìyẹn náà lóyún ni wọ́n jẹ́ bàbá fún 20 ọdún tí ò ní sí pa
wọ́n máa retí remú wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbàdúrà táwẹ̀. wà compatible ìgbéyàwó tó wà ìgbéyàwó mímọ̀ tẹ́lẹ̀ pé spiritually kò èmi lè fẹ́ra wọn wọ́n lè má bímọ èmi lè bímọ lè má lówó èmi wọ́n lè wà lọ́bẹ̀ wọn lè má sòwò èmi wọ́n lè má lè fọkàn balẹ̀ ìjà níbi òrò kọ́mọ̀ ní àgbọ̀yé owó sì lè wà ìfẹ́ lè mọ́sí láàrin wọn. babaláwo Ifáníyì ẹ ṣé gan o ẹ ṣé gan torí àsìkò kò dẹ̀ ń ṣe last time tá a máa wá bí a máa wá bí a máa torí a máa tún máa gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó máa kọ́ wa ní ọgbọ́n ìmọ̀ àti òye nípa ìṣẹ̀ṣe àti African spirituality wa gangan nílẹ̀ Yorùbá tá ti kó dànù ẹlòmíín ní àkáǹtì ńlé tí bàbá bẹ́ẹ̀ ti kọ́ wọ́n ti dá gbogbo ẹ̀ nù. òkàjà ìdákọ̀ títí mi ti yàtọ̀ bàjẹ́ èmi sì làwọn àkáǹtì àwọn míì òkàjà lógún tó kọ́ àkáǹtì àwọn bàbá rẹ̀ kò lè kọ́ Ifá mọ́ yóò wá di àfà yóò wá kí kúlẹ̀ àwòsàn tẹ́ náà tẹ́ mọ́ yóò wá ké mọ́ yóò wá di àfà yóò wá jókòó kò ní ẹ̀kọ́ kò ní ìmọ̀ tó ń ṣe àkáǹtì yẹn kò ní mọ̀ èlò wọn náà wọn lọ rẹ ìwé òdòdó lọ́jà ẹ mọ̀ rẹ ìwé irin torí ọ̀dà mọ̀ irin tí wùrẹ́ ẹgbẹ́ ilé rẹ̀ yóò sì rọra lọ́jà pọ̀sí ọ̀dà mọ̀ sọ́wọ́ irin wọn lọ́jọ́ bá yín fẹ́ ra ni lẹ́nìkan ló fẹ́ rẹ ìwé irin mo ní ẹ́ àwọn ìyá ni kí n dákẹ́ o àwọn ọ̀tà fún ó sì lọ tí wọ́n ní alẹ́ ní irin tí wù wọ́n tí ò mọ̀ ológun àkáǹtì ni kó bá lọ jókòó mi kọ́ kẹ́kọ̀ọ́ so orí wa yóò gbẹ pàdé aláwo rere àṣẹ àwọn èèyàn burúkú náà wà tọmọ àwọn èèyàn jìbìtì ànàbọ́sọ́ wa lágbèdá o àṣẹ ẹ ṣé gan tí a pè yín tí ẹ jẹ́ wa lórí ètò I really appreciate it gan ẹ̀yin tí wà nílé to come to the end of this edition of Unscripted with Jeff Owolewa ẹ̀yin ológbò yìí ẹ ṣé gan o ẹ̀yin tí wà nílé God continue to bless you for your support ó dàbọ̀ ẹgbẹ́ sí bíbá àwọn èṣù ní èṣù àwúre ní méjèèjì ok ó yá kámẹ́rà èyí tó wà nínú èṣù àwúre lòun náà èṣù àwúre lòun náà báyà kan ṣe ok ibi tá wà yìí Ìdí Ògùn la wà Ògùn rè Ògùn náà ni irin tí Ọ̀ṣun ni Ọ̀ṣun náà bala ọmọ gbé lọ́wọ́ tàbá lọ sí Gbòfá ok Ọ̀ṣun ni Ọ̀ṣun àwòrò Ògùn rè igi yìí ṣé ó ní kankan tó represent pèrègún rẹ̀ pèrègún igi pèrègún igi pèrègún a máa ń rí igi yìí lọ́nà school tó máa ń jà igi pèrègún ní iṣẹ́ wo lòun ṣe nínú ìṣẹ̀ṣe. ó wúlò àmọ́ lò àwọn fi ṣe àwọn ewé ayára bí ewé náà àwọn fi ṣe Canada. Okay. Please subscribe to my YouTube channel and press the notification button.